àwọn wòlíì. Ẹ̀mí mímọ́ ẹ máa ṣe o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin kúkú lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé o. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin kúkú lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ayérayé ẹ máa ṣe o, àdàgbà máa pàrọ̀ òye. Alágbára ẹ máa ṣe, àdàgbà máa pàrọ̀ òye. Ẹ̀yin sáàdì agbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé o bàbá. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin kúkú lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ayérayé ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ayérayé ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin kúkú lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin kúkú lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Wa ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀yin kúkú lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Kúkú lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀yin kúkú lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀yin kúkú lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Lára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé o, lára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ẹ káàárọ̀. Good morning everybody. I'm happy to see you again. Shall be well with you in Jesus' name. Bẹ́ẹ̀ ṣe wọlé ẹ máa bá mi ṣe prógámù ló dára fún yín lórúkọ Jésù Kristi. Bẹ́ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ ẹ máa rí àánú gbà lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, kú lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Kú lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀yin kúkú lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Àwa ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀yin kúkú lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Kúkú lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé o, kúkú lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ó kí gbogbo yín lórúkọ Jésù, yóò dára fún wa. A ó rí àánú gbà ní orúkọ Jésù Kristi. Ẹ máa bá mi ṣe prógámù good morning everybody, good morning. Yóò dára fún wa ní orúkọ Jésù Kristi. Kò ní rẹ̀ wá ní orúkọ Jésù. A ó rí ojú rere àti àánú Ọlọ́run ní orúkọ Jésù Kristi. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú ẹ̀ nínú ayé wa, fún oore ọ̀fẹ́ ẹ̀, fún ìbùkún ẹ̀ nínú ayé wa. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọba tó pọ̀ nípa àti agbára ni. Ọba tí ń jẹ́ ìlérí má ṣe bẹ̀rù. Ẹ jẹ́ ká dúpẹ́. Àlẹ́ lòmíràn. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ó nìkan lọ́ba ògo. Òun lọ́ba tí kì í dójú tì ní. Ó lọ́ba tó ń fúnni ní okun àti agbára. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Let us praise him. There is nobody except him. He's the only one that can do it for us. He's the only one that is protecting us from the evil people. From evil in this world is the only God. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ó ṣe, nítorí àánú ẹ̀ dúró láéláé. Because his mercy is remain forever. Let us worship him.
bínú ẹni tó ń sọ pé òun fẹ́ join live program kò lè join live video ẹ má bínú ẹ wo ọba ògo yìí lórí tẹ́rẹ̀ torí nẹ́tíwọ̀kì ni o ẹ rí i pé kò sí studio la wà ẹ má bínú ọlọ́run ayérayé ẹ wo ọba ògo yìí lórí tẹ́rẹ̀ o ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ àwa yóò máa yìn ọ́. Ẹ wo ọba ògo yìí lórí tẹ́rẹ̀ àwa yóò máa yìn ọ́ ọlọ́run ayérayé ẹ wo ọba ògo yìí. Orúkọ Jésù Kristi yóò dára fún wa. Ẹ jẹ́ ká tẹríba ba fún àdúrà. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù Kristi, Olúwa Ọlọ́run ayérayé, Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba tó pọ̀ nípa àti agbára, a gbé ọ̀gá yìn ọ́ lógo àfògo fún orúkọ rẹ̀, fún okun àti àlàáfíà èyí tó jẹ́ ká fi lè yìn ọ́, èyí tó jẹ́ ká fi lè máa gbé ọ̀gá. Ògo ni fún orúkọ rẹ̀ o bàbá, ògo ni fún orúkọ rẹ̀ o bàbá, fún ààbò rẹ lórí wa, fún gbogbo ìṣọ́ rẹ, fún gbogbo àánú rẹ, fún gbogbo ojú rere rẹ, pé ìmọ̀ ọ̀tá ò ṣẹ lórí wa. Ògo ni fún orúkọ rẹ, ògo ni fún orúkọ rẹ, ògo ni fún orúkọ rẹ, ọba tí ò dòkú nínú ayé wa, àwagun ò dòkú nínú rẹ. Ògo ni fún orúkọ rẹ o, a yìn ọ́ lógo, a gbé orúkọ rẹ ga. Gbogbo ìdílé tó wà lábẹ́ òun Olúwa, àwa fún ìdáríjì ẹ̀ṣẹ̀, ẹlẹ́ṣẹ̀ ni wá o, bóyá nípa ìdí kan àbí ìdí kejì, ó ní gbogbo ìmọ́fẹ́fẹ́ wa níwájú ẹ ó dàbí èkìsà ẹlẹ́gbẹ̀ẹ́. Olúwa, àwa tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ lónìí. Bàbá, ẹ wá dáríjì wá, ẹ fa ìwé ẹ̀ṣẹ̀ wa ya, ẹ mú ẹ̀ṣẹ̀ wa lọ sóko ìgbàgbé. Àyíká àti agbègbè wa ó yẹ ẹ̀rọ ní agbára, ẹ̀rọ ní agbára iná, ẹ̀rọ ní agbára àṣẹ. Gbogbo àwa táwọn gbàdúrà lónìí, Olúwa jẹ́ ká rí ọwọ́ agbára rẹ, jẹ́ ká rí ọwọ́ ìyanu rẹ, jẹ́ kí àyípadà rere dé bá ayé wa, jẹ́ kí àyípadà rere dé bá ìgbésí ayé wa, kí àwọn tí ò mọ̀ ọ́ kí wọ́n lè tipasẹ̀ náà máa mọ̀ ọ́, àwọn tí ò lè yìn ọ́ kí wọ́n lè tipasẹ̀ náà yìn ọ́, àwọn tí ò mọ orúkọ rẹ kí wọ́n lè tipasẹ̀ náà gbàgbọ́ nínú orúkọ rẹ. Olódùmarè, Ọlọ́run ayérayé, gbogbo ibikíbi tá a ti wá ṣubú, tí ẹ̀ṣẹ̀ ti gbé wa ṣubú, tí èṣù ti gbé wa ṣubú, tí ìrìn àjò wa ti gbé wa ṣubú, Olúwa dáríjì wá, gbé wa dìde lónìí, jẹ́ ká ráàánú gbà. Ọ̀rọ̀ rẹ jẹ́ kó ṣe ayé wa ní àǹfààní, jẹ́ kó mú àyípadà rere dé bá ayé wa ní orúkọ Jésù, ká lè wá yìn ín lógo. Gbogbo wákàtí tá ó lò níbí lónìí, ẹ̀yin ogun ọ̀run ẹ darapọ̀ mọ́ wa, ẹ̀mí mọ́ ẹ darapọ̀ mọ́ wa, ẹni tí ó ronú débí, ẹni tó sunkún débí, ẹni tó lálàkàlà débí, ẹni tí ò rí jẹ débí. Olúwa, ẹ wá tú wa sílẹ̀, ẹ wá pèsè fún wa lọ́pọ̀lọpọ̀, ẹ wá ṣàánú fún wa, a ó lè máa yìn, a ó lè máa gbé ìga ní orúkọ Jésù Kristi, Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Ògo fún Olódùmarè, ògo fún Olódùmarè. Mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí prógrámù tòní. Ẹ rí pé kò ṣe stúdíò la wà, ẹ má bínú. Mo sọ pé gbogbo wíìkì tó kọjá àti wíìkì máa bísí díẹ̀ nípa moving around. Yóò dára fún wa lórúkọ Jésù Kristi. Gbogbo àwa náà tá a mọ̀ pé bí ìlú òyìnbó ṣe rí, àwọn kéré there is no helper, ìwọ ló rọra rẹ lọ́wọ́. Yóò dára fún wa lórúkọ Jésù Kristi. Kéèyàn dẹ̀ move ẹrù kò easy. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí, ẹ má bínú sí mi pé mi ò lè dá lò, ẹ̀wọ̀n bẹ́yìn tí mo dá lò. Ẹ jẹ́ kí a yin Ọlọ́run lógo pé Olúwa ṣeun, ẹ má bínú. Mo sì tún continue àti ìṣetán. Yóò dára fún wa lórúkọ Jésù Kristi. Ṣùgbọ́n program wa máa wáyé gẹ́gẹ́ bó ṣe ń wáyé
ti Wednesday nìkan ni mi ò ṣọ́ọ̀pù ó máa certain láti máa wáyé fún àdúrà àánú, bọ̀ gbogbo àwọn Monday and Friday wa lórúkọ Jésù títí táwọn fi bẹ̀rẹ̀ special program wa ní on the 18 yóò máa wáyé because mo ṣe ń ṣe íńtánẹ́ẹ̀tì ilé àti studio ni, so àṣẹ arrange gbogbo àwọn nǹkan yẹn ni, so torí ẹ̀ mo ṣe sún special program sí on the 18 so that everything á ti wà okay. Yóò dára fún wa lórúkọ Jésù, a ó sì rí àánú gbà. Láàárọ̀ yìí Ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ nípa ìṣubú ènìyàn. Ìṣubú ènìyàn, báwo ni ènìyàn ṣe ń ṣubú? Ọ̀nà wo ni ènìyàn gbà ṣubú nínú ayé? Kí ni ó máa ń ṣẹlẹ̀ nígbà tí ènìyàn bá ṣubú? Ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀. Ọlọ́run sì fẹ́ gbàdúrà fún wa lórí ẹ̀ lónìí. Ọlọ́run fẹ́ yí àyípadà rere dé bá ayé wa. Ọ̀pọ̀lọpọ̀ wa ti ṣubú láti ìgbà èwe. Ọ̀pọ̀lọpọ̀ wa ti ṣubú nígbà tá a jọ̀dọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa ṣubú nígbà tá a dàgbà. Ọ̀pọ̀lọpọ̀ wa ṣubú látara ìyàwó. Ọ̀pọ̀lọpọ̀ ṣubú látara ọkọ. Ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ lónìí nípa ẹ̀. Mo sì fẹ́ kí gbogbo wa wà nínú ẹ̀mí. Olúwa fún mi ní ẹ̀mí láti jẹ́ kí ọ̀rọ̀ rẹ yé mi. Fún mi ní ẹ̀mí láti gbé mi dìde. Fún mi ní ẹ̀mí láti tẹ̀síwájú látòní lọ. Fún mi ní ẹ̀mí láti rí ìdáríjì gbà. Fún mi ní ẹ̀mí láti rí ìgbéga nínú ìrìn àjò mi. Torí tí èèyàn bá ti ṣubú, ẹlòmíì lè ṣubú kó mọ́ lè dìde mọ́. Ẹlòmíì lè ṣubú kó ṣàtúnṣe lórí ìṣubú yìí, kọ́lọ́run sì yí àyípadà rere dé bá ayé rẹ̀. Kò sẹ́ni tí ò lè ṣubú. Ìránṣẹ́ Ọlọ́run ń ṣubú, ọmọ ìjọ ń ṣubú, akọrin ń ṣubú, ẹni tó wà nínú ẹ̀mí ń ṣubú, ẹni tí ò sí nínú ẹ̀mí ń ṣubú nípa ìdí kan tí ìdí yìí bá ti dé. Ẹ jẹ́ kí gbogbo fi síwájú Ọlọ́run pé Olúwa, gbogbo ọ̀nà tí mo lè gbà ṣubú láyé, Olúwa máa gbé mi dìde, máa fàánú kó mi yọ nínú ìrìn àjò ìṣubú ènìyàn. Ìṣubú ènìyàn ó jẹ́ ní tí àwa ènìyàn kì í fura sí nígbà tí ìṣubú bá dé. Nígbà tí ìṣubú bá dé, ìṣòro ń gbà míì kì í jẹ́ kí ènìyàn lè fura sí ìṣubú. Nígbà tí ìṣubú bá dé, àwọn èrò ọkàn wa kì í jẹ́ kí èèyàn lè fura pé ìṣubú ló dé yìí tí èèyàn ó fi wọ inú ogun yìí. Tí èèyàn bá wá wọnú ogun yìí, báwo lèèyàn ṣe lè jáde? Gbogbo ẹ̀ ni Ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ lónìí. Gbogbo ẹ̀ náà la sì gbàdúrà lé lórí. Tí ẹ bá ṣí Bíbélì sí Genesis chapter 3. Mo kí gbogbo yín pé ẹ káàárọ̀. Good morning, good morning, good morning. Ẹ bá mi ṣí Bíbélì sí Genesis chapter 3. Genesis chapter 3. Níbo ni ìṣubú ènìyàn ti bẹ̀rẹ̀ nínú ayé? Ìṣubú ènìyàn bẹ̀rẹ̀ láìpasẹ̀ ìtànjẹ. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin lẹ ṣubú nípa ìtànjẹ ọkùnrin. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ṣubú nípa ìtànjẹ obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ àwa ènìyàn la ṣubú nípasẹ̀ ìtànjẹ lẹ́nu iṣẹ́, nílé ọkọ, nílé ìyàwó. Lónìí lórúkọ Jésù Kristi, òun yóò ṣe àtúnṣe sí ayé wa. Ẹ rí pé ní ọ̀sẹ̀ tó kọjá, nígbà tí program ti parí, mo sọ pé ṣe rí àwọn ìran tí Ọlọ́run bá fi ìran hàn ènìyàn, ìgbàkígbà ni ìran lè wáyé nígbà tí ìránṣẹ́ Ọlọ́run gan ò expect. Mo ti parí program, tẹ́ bá rántí, mo kàn ń sọ̀rọ̀ ìgbìyànjú. Ẹ̀mí Ọlọ́run sì sọ fún mi, ọmọbìnrin náà sì comment. Ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé ọmọbìnrin tó comment kí n wo comment ẹ̀, ó ti ṣubú nípasẹ̀ ọkùnrin. Ẹ rántí pé mo sọ pé màá send message sí ẹni náà pé tí ọkọ rẹ̀ ò bá sì jáwọ́, Ọlọ́run ni yóò wọlé àìsàn. Nígbà tí ọmọbìnrin pè mí pé daddy, last week ni mo sì láàláì pé wọ́n gbé mi pamọ́, mo wá escape níbi tí wọ́n gbé mi sí. Níbi tí mo ti ń sá kiri, mo rí ọkọ mi tó yọjú sí mi nínú ilé àlàpà tí mo sá sí pé ó sì dúró kó jẹ́ kí wọ́n lo nǹkan tí wọ́n lò ìwúfẹ́ lò fún mi, ìwọ ọmọbìnrin. Ó sì dúró kó jẹ́ kí wọ́n lo nǹkan fẹ́ lò fún mi. Ó lọ wọn sọ pé tí ó tó ibi tó bá yóò jáde ṣé kò tó ni, ó sì fún lọ́rùn sílẹ̀. Ẹ wo bó ṣe sọ́ndà. Ó sì tají lórúkọ Jésù Kristi. Mo sọ mo ní kó ní sùúrù, tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ tí gbogbo nǹkan tí mo ti settle, a ó gbàdúrà tí Ọlọ́run fẹ́ ká gbà. Ọlọ́run fẹ́ràn wa. Ó máa ń bá wa sọ̀rọ̀ nípasẹ̀ àlá. Ó máa ń bá wa sọ̀rọ̀ nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ó sì ń bá wa sọ̀rọ̀ nípasẹ̀ àdúrà. Ó ní mo ní sọ fún àwọn ọmọ Ọlọ́run láàárọ̀ pé ẹ gbìyànjú láti gbàdúrà. Ọ̀pọ̀lọpọ̀ wa la ní ògo, ṣùgbọ́n nípa ìṣẹ̀ ìṣubú ògo farapamọ́. Ẹ já sọ fọ́lọ́run pé Olúwa, gbogbo bí tí mo ti ṣubú tí ògo ti farapamọ́ nínú ayé mi, ẹ̀mí mímọ́ mọ́ tú àṣírí ibẹ̀ fún mi.
kí n lè dìde. Ẹ rí pé Ọlọ́run tó àṣírí ibi tí ogun ti ń jẹ ọmọbìnrin yìí, ó sì fi ìdí ẹ̀ múlẹ̀ nípasẹ̀ ẹnu ìránṣẹ́ Ọlọ́run pé ọmọbìnrin kan wà ń bì, ọkọ ẹ̀ ti lò ó, ó ló máa ń ṣe mí láàánú fún àwọn tó wà nílùú òyìnbó. I'm in abroad. Wo ewu tó wà ní abroad tẹ wà yìí, ewu yìí le, ewu tó wà ní abroad yìí, ewu yìí ní agbára gan. Mo rọ̀ wá nítorí ti Ọlọ́run, ẹ mọ Ọlọ́run, ẹ má ṣàárẹ̀ nínú àdúrà, ẹ má sùn nínú àdúrà, ẹ má jẹ́ kí ogun ó dé ká tó bẹ̀rẹ̀ sí gbàdúrà, ẹ má jẹ́ kí ìjì ó dé ká tó bẹ̀rẹ̀ sí gbàdúrà. Ẹ bá mi ṣí Bíbélì yìí sí Genesis chapter 3. Genesis chapter 3 verse 1. Ó ní èṣù ṣáà jẹ́ alárekérekè ju àwọn ẹranko igbó yòókù tí Olúwa Ọlọ́run dá lọ. Èṣù jẹ́ alárekérekè, ó jẹ́ ẹni ìtànjẹ. Tí a bá wo English verse, ó ní the serpent was more clever than any other wild animal the Lord God has made. The serpent said to the woman, did God really say you must not eat the fruit of any tree that is in the garden? Ó ní Ọlọ́run sì dá ju àwọn tí Ọlọ́run dá lọ. Ó sì fún obìnrin náà, ó sì wí fún obìnrin náà pé ǹjẹ́ òtítọ́ ni Ọlọ́run wí fún pé ẹ̀yin kò gbọ́dọ̀ jẹ èso èyíkéyìí lára àwọn igi tí Ọlọ́run dá nínú ọgbà. Ìtànjẹ ni èṣù dé. Ibo ló gbà wọlé? Ó gba ara obìnrin wọlé pé wá, èso tí Ọlọ́run ní kẹ́ ẹ má jẹ nínú ọgbà yìí, ṣé lóòótọ́ Ọlọ́run ní kẹ́ ẹ má jẹ? Obìnrin náà dá ejò lóhùn pé àwa lè jẹ lára àwọn èso igi tí ó wà nínú ọgbà o, ṣùgbọ́n Ọlọ́run sọ pé ẹ̀yin kò gbọ́dọ̀ jẹ lára èso igi tó wà láàrin ọgbà yìí. Ẹ̀yin ò gbọ́dọ̀ jẹ èso igi tó wà láàrin kíni o, láàrin ọgbà yìí. Ẹ wo bí tí ìṣubú ti dé. Tí ìṣubú ènìyàn bá fẹ́ dé, èṣù ó kó sínú ẹnìkan láti wá mú àwọn tí ò tọ́ wọnú ayé ènìyàn. Tí ìránṣẹ́ Ọlọ́run bá ti ṣubú, èṣù ó máa kó sínú ẹ̀ láti sọ tí ò dáa fún àwọn ọmọ Ọlọ́run, láti ṣì wọ́n lọ́nà. Ó ní àwọn tí ẹ̀ ń gbọ́ káàkiri àgbáyé lónìí. Ṣùgbọ́n ẹni tí ò bá sí nínú ẹ̀mí kò ní yé. Ẹlòmíín wà nínú ẹ̀mí, òye sì yé, ṣùgbọ́n nítorí tí ó jẹ, nítorí owó tó fẹ́ rí, nítorí pé kán lè mọ̀, nítorí pé kí ẹni tó sọ̀pọ̀tì lè mọ pọ́n lé pé àìmúrẹ́ ní sọ̀pọ̀tì mi nígbà tí mo ṣe àìdá, wọn ò ní sòtítọ́. Ó sì ń mú àwọn ọmọ Ọlọ́run ṣubú lónìí. Obìnrin náà dá ejò lóhùn pé àwa lè jẹ lára àwọn èso yìí o, ṣùgbọ́n Ọlọ́run ní èso kan wà nínú ọgbà yìí tí àwa kò gbọ́dọ̀ jẹ. Èso wí fún obìnrin náà pé Ọlọ́run ní tá a bá lè jẹ èso yìí o, àwa yóò kú. Èso wá dá lóhùn, èso tàn jẹ pé èso wí fún obìnrin náà pé ẹ̀yin kì yóò kú kúkú kan, nítorí Ọlọ́run mọ̀ wípé bí ẹ̀yin bá jẹ nínú rẹ̀, ojú yín yóò là. Ojú yín yóò là bí ẹ bá jẹ nínú rẹ̀. Ọ̀nà wo ni èṣù gbà á tan àwa jẹ tí a fi ń ṣubú? Ọ̀pọ̀lọpọ̀ obìnrin làánú máa ń ṣe mí tí wọ́n máa sọ pé mo fẹ́ fẹ́ ọkọ yìí, tó máa ní mọ̀ fẹ́ ọkọ yìí, ẹ̀mí òkùnkùn wà pé bó o bá fi léyìí lẹ̀, ìjọ́ wo lo tún fẹ́ rẹ́ lòmíì? Tó bá ní òun ní kó wòlíì ní o mọ̀ fẹ́ eléyìí, ìjọ́ wo lo tún fẹ́ rẹ́ lòmíì tó fẹ́? Wòlíì ní o mọ̀ ṣe báyìí, bó o bá ṣe báyìí ṣé ọmọkùnrin yóò ní bọ́? Bẹ́ẹ̀ náà làwa ọkùnrin náà. Ìrìn àjò yìí ó fẹ́ rí wòlíì ní mọ́rin. Mo máa ń sọ fún yín tí wòlíì bá ní ẹ má ṣe nǹkan, ẹ wo wòlíì yìí dáadáa, ṣé wòlíì òtítọ́ ni? Àwọn wòlíì kan wà tó jẹ́ pé ìkà ni wọ́n, tó máa ní ẹ má ṣe nǹkan, kì í ṣe pé wọ́n ní ẹ má ṣe nítorí ti Ọlọ́run, wọ́n ní ẹ má ṣe nítorí wọ́n fẹ́ rí nǹkan gbà lọ́wọ́ yín ni, ẹ̀tàn jẹ ni. Ṣùgbọ́n ẹ wo wòlíì, kò béèrè owó, kò béèrè aṣọ, kò béèrè mọ́tò, kò béèrè nǹkan kan, wọ́n kàn gbàdúrà, ó sì ká ìrìn àjò tẹ́ fẹ́ rìn, ẹ bá dẹ̀ ní sùúrù. Ọkọ tẹ́ fẹ́fẹ́ ẹ bá dẹ̀ ní sùúrù. Ṣùgbọ́n ìtànjẹ èṣù
ó ní pé ẹ jẹ èso yìí ó ẹ ní kú, Ọlọ́run ń tàn yín ni, kò fẹ́ kẹ́ ẹ dàbí tòun náà. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń wo bẹ́ẹ̀ náà fún ìránṣẹ́ Ọlọ́run. Tí ìránṣẹ́ Ọlọ́run bá ní ẹ má ṣe báyìí, ó ní ìránṣẹ́ Ọlọ́run ẹni ẹ má dá dádì lò, ẹ má dá mọ́mì lò, wọ́n fẹ́ ká dàbí tiwọn ní, wọ́n fẹ́ ká dàbí tiwọn ní, wọ́n fẹ́ káwa náà dé ìlú òyìnbó ní, wọ́n fẹ́ káwa náà kọ́lé ní, wọ́n fẹ́ káwa náà ra mọ́tò ní. No, bó o bá ra mọ́tò ṣé mo fẹ́ wọ̀, bó o bá kọ́lé ṣé mo fẹ́ bọ́ gbénú ẹ̀, bó o bá lọ́kọ tí ìrìn àjò ọkọ yìí bẹ̀rẹ̀ sí mú ẹkún wá ṣé mo fẹ́ bọ́ sunkún. Ṣùgbọ́n gbọ́n tí ìránṣẹ́ Ọlọ́run ń sọ fún ọkọ Ọlọ́run ní mọ́ rìnrìn àjò báyìí, Ọlọ́run ti kì wọ́n nílọ̀ pé èso yìí ẹ gbọ́dọ̀ jẹ, èso yìí ẹ gbọ́dọ̀ jẹ èso yìí. Ṣùgbọ́n èṣù dé, èṣù tàn wọ́n jẹ nítorí pé kí ni wọn kò kún fún àdúrà, wọn kò kún fún àròjinlẹ̀. Ẹ já sọ fún Olúwa, ẹ̀yin ọmọ Ọlọ́run, pé Olúwa, níbo ni mo ti ṣubú? Ẹ má jà tara wájà o, níbo ni mo ti ṣubú tí ogun fi wọnú ayé mi, tí ìpọ́njú fi wọnú ayé mi? Ejò wí fún obìnrin náà pé ẹ̀yin kò ní yóò kúkú kan, nítorí Ọlọ́run mọ̀ wípé bí ẹ̀yin bá jẹ nínú èso rẹ̀, ojú yín yóò là, ẹ̀yin yóò sì dàbí Ọlọ́run, ẹ̀yin yóò sì mọ rere yàtọ̀ sí búburú. Ẹ gbọ́, ó ní ẹ̀yin yóò sì mọ rere yàtọ̀ sí kíni o, búburú. The woman said to the serpent, we can eat the fruit of the tree that are in the garden. But God said, you must not eat the fruit of the tree that in the middle of the garden. Do not even touch it. If you do, you will die. If you touch it, you will die. But if you don't touch it, you will live a peaceful life. Ṣùgbọ́n nítorí ìtànjẹ dé, níbo ni wọ́n náà, níbo la ti tàn ọ́ jẹ? Níbo la ti tàn ọ́ jẹ? Àǹtí, mo fẹ́ kó o gbàdúrà pé Olúwa, níbo ni wọ́n ti tàn mí jẹ tí mo fi wọnú ogun? Ẹ má wò pé àdúrà yìí àsínú stúdíò àbí. No, kò síbi tí Ọlọ́run kò sí o. Olúwa, níbo ni wọ́n ti tàn mí jẹ tí mo ti wọ? Ọ̀pọ̀lọpọ̀ ìyá náà tàn jẹ, ọmọ sì wọnú ogun láti bí ipasẹ̀ ìtànjẹ ìyá. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà wọnú ogun láti bí ìtànjẹ bàbá. Ẹ jẹ́ á gbàdúrà pé Olúwa, níbo ni wọ́n ti tàn mí jẹ? Níbo ni wọ́n ti tàn mí jẹ tí mo ti wọnú ogun? Ẹ̀mí mímọ́ tú mi sílẹ̀, Olúwa gbé mi dìde, ẹ̀mí mímọ́ gbé mi dìde. Níbo náà ti tàn ọmọ mi jẹ tó ti wọnú ogun? Ìtànjẹ a máa mú yàn wọnú ogun. Ẹ wò ó níbi iṣẹ́, ẹlòmíì yóò máa bọ́ ọ̀rẹ́ rìn, yóò máa advise ẹ, ó sì ń tàn ọ́ jẹ ni. Ó sì ń tàn ọ́ jẹ ni pé kó o lè wọnú ogun so that àwọn á lè rọ́nà lọ látara rẹ. Àwọn á lè débi tó dé yìí. Má jẹ́ tán ibi tó wà, ipò tó wà lónìí tí wọ́n sọ pé ipò yìí ò tẹ́ mi lọ́rùn. Àwọn kan wá bí wọ́n ṣe fẹ́ débẹ̀. Nǹkan tí wọ́n ń ṣe tó ń rò pé bó ni gbogbo nǹkan ṣe rí, àwọn kan fẹ́ débẹ̀. Wọ́n sì fẹ́ débẹ̀ pẹ̀lú ìtànjẹ. Ọ̀pọ̀lọpọ̀ náà ti tànjẹ lónìí tó ti kúrò nílé ọkọ. Ọ̀pọ̀lọpọ̀ náà ti tànjẹ tó ti kúrò lọ́dọ̀ tó ti léyàwó dànù. Ẹ já sọ fún Olúwa pé Olúwa, gbogbo ọ̀nà tí wọ́n ti tàn mí jẹ tó ti fa ìṣubú sínú ayé mi, ẹ̀mí mímọ́ ò, ó yẹ ẹ gbé mi dìde, ẹ ṣàánú fún mi. Àánú ni kó o fi kún àdúrà tàárọ̀ yìí. Ibo ni wọ́n ti tàn mí jẹ? Ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti tàn jẹ lọ́dọ̀ àfáà. Ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń jà lónìí wọ́n ti tàn jẹ látọ̀dọ̀ wòlíì. Ọkùnrin míì, especially àwọn ọkùnrin, tá a bá gbàdúrà, tá a bá ṣe gbogbo àjò tí gbogbo nǹkan ò bọ́ sí, tí gbogbo nǹkan rújú, nígbà ó bá dọ́dọ̀ onítànjẹ lómi yóò ní ìyàwó rẹ̀ àjẹmọ̀ ni. Ìyàwó yìí lè má jàjẹ́, ó lè jẹ́ ìṣòro tí ìyàwó yìí ní pé kò sọ́pọ́ọ̀tì ọkọ ẹ̀ nínú àdúrà. Nǹkan sì ń rí ni pé ìyàwó, ìṣẹ́dọ̀ kí wọ́n fẹ̀mí darí pé kí ló fà á tí mo fi ń rí ìyàwó nínú ìran, nínú àdúrà tí mo gbà fọmọkùnrin, kí ló fà á tí mo ń rí ìyàwó ẹ̀? Olúwa, kí Ọlọ́run sì tàn ìmọ́lẹ̀ sí pé àìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ni ò jẹ́ kádùrà wọn ó ti gbà. Ṣùgbọ́n wọ́n ní ìyàwó rẹ̀ ní bẹ́ńdì ọ̀rọ̀ rẹ̀, ó ní mo ń rí yìí. Ìtànjẹ látẹnu wòlíì, ìtànjẹ látẹnu àfáà, ìtànjẹ láti ilé babaláwo. Ẹja sọ fún Olúwa pé Olúwa, níbo wọ́n ti tàn mí jẹ? Where are they deceive me that I've been facing a lot of challenges? God, free me in the name of Jesus. Let me get my freedom today. Ẹ gbàdúrà, ẹja bọ́ lọ́run sọ̀rọ̀ pé Olúwa, jẹ́ kí n gba òmìnira. Ẹ wo bí ejò ṣe tàn ọmọbìnrin yìí jẹ. Ẹ wo bó ṣe tàn ọmọbìnrin yìí jẹ. Ó ní ejò wí fún náà pé ẹ̀yin kì yóò kú ikú kankan. Nígbà tí ejò ti jẹ́ kó dá lójú pé ẹ ní kú. Ọlọ́run ò fẹ́ kẹ́ ẹ dàbí tòun ni, kò fẹ́ kẹ́ ẹ rí bó ń ṣe rí ni.
ó ní bẹ́ẹ̀ bá ti jẹ èso yìí o ẹ̀yin yóò sì dàbí Ọlọ́run, ẹ̀yin yóò sì mọ rere yàtọ̀ sí búburú. Ṣáà wá mọ rere yàtọ̀ sí búburú lónìí? Táwa ni ò jẹ nínú ìyà yìí lónìí? A mọ rere yàtọ̀ sí búburú, bọ̀ ṣáà mọ jìyà yìí lónìí? Olúwa gbà mí, níbo ni wọ́n ti tàn mí jẹ? Níbo ni wọ́n ti tàn ọmọ mi jẹ? Níbo ni wọ́n ti tàn ọkọ mi jẹ tí a fi wọnú ogun? Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ti kọ̀yìn síyàwó nípasẹ̀ ìtànjẹ. Ọ̀pọ̀lọpọ̀ ti kọ̀yìn sí ọ̀gá, ọ̀gá ti kọ̀yìn sọmọṣẹ́ nípa ìtànjẹ. Olúwa níbo wọ́n ti tàn mí jẹ tí mo ti ṣubú? À gbàdúrà lórí ìṣubú ènìyàn. Ìṣubú ènìyàn. Níbo lèèyàn ti máa ń ṣubú? Ọ̀nà wo lèèyàn gbà á ṣubú? Báwo lèèyàn ṣe lè dìde nínú ìṣubú yìí? Gbogbo ẹni Ọlọ́run ń bá wa sọ lónìí. Mo sì fẹ́ kí wọn náà máa gbàdúrà. Mo fẹ́ kó o ké pe Jésù pé Olúwa, ọ̀nà wo ni mo gbà ṣubú tí àti dìde dìnira? Olúwa fàánú gbé mi dìde. Ọwọ́ àánú Olúwa nìkan ló lè gbé wa dìde. Ọ̀nà wo la gbà ṣubú tí àti dìde wá dìnira? Ọ̀pọ̀lọpọ̀ ṣubú lónìí ṣùgbọ́n àti dìde dìnira. Ọ̀pọ̀lọpọ̀ fẹ́ dìde, ó gbìyànjú ṣùgbọ́n ogun ilé wàhálà yìí pọ̀ jù. Olúwa, ó gbàdúrà. Olúwa, níbo ni mo ti ṣubú? Èṣù á máa gbé ogun síwájú ènìyàn nítorí kíni? Kéènìyàn lè ṣubú. Ṣé rí èṣù ẹni ègbé ẹni ẹ̀kọ́ ni? Ó lè gbé ogun dìde síwájú ènìyàn so that èèyàn lè wọnú ìtànjẹ láti ara wòlíì, láti ara pásítọ̀, láti ara àfáà. Yóò kọ́kọ́ gbé ìṣòro síwájú ènìyàn kéèyàn lè ṣe kíni? Kó lè wọnú ìtànjẹ, kéèyàn lè ṣubú. Nígbà tí obìnrin náà rí wípé fasis èso náà, igi náà dára fún oúnjẹ àti pé ó sì dùn wò àti pé ó mú nínú ọgbọ́n tí èṣù sọ fún pé bẹ́yìn bá jẹ́ ẹ dàbí Ọlọ́run, ojú yín ó ríran, ẹ̀yin ó mọ búburú yàtọ̀ sí bọ́n ṣe ń tàn wọ́n náà nìyẹn pé bó o bá ti pẹ́ràn yìí ó rí gbogbo òkúlọ̀ rẹ ní ó padà. Bó o bá ti lè lọ wẹ̀wẹ́ odò, gbogbo òkúlọ̀ rẹ ní ó padà. Bó o bá ti lè talé rẹ, gbogbo òkúlọ̀ rẹ ní ó padà. Bó o bá ti lè gbé mọ́tò fún ìjọ, gbogbo òkúlọ̀ rẹ ní ó padà. Bó o bá ti lè gbé mọ́tò fún wòlíì, gbogbo rẹ bó o bá ti lè sọ̀dá. Mo ń bá ẹnìkan sọ̀rọ̀, mo ní níbi tí Ọlọ́run kẹ́ mi, Ọlọ́run fàánú gbà mí, ó mú mi kúrò Nàìjíríà wá sílùú òyìnbó kí n tó gba Jésù Kristi. tó jẹ́ Nàìjíríà ni mo ti gbà, wọn ò ní ibi ló jẹ́ kí n gba Jésù Kristi. Ṣùgbọ́n nílùú ìṣebi ló jẹ́ kí n gba Jésù Kristi. Ṣówó ló jẹ́ kí n gba Jésù Kristi. Wọ́n dádì wá ìtẹ́ wa máa ń kọ ìdámẹ́wàá. Ẹ mọ́ kọ tèmi o. Mo ní òkè ẹja jọ sọ. Tí n bá gbà dámẹ́wàá lọ́wọ́ yín, ẹ̀ ń ṣe bísínẹ́sì yín o, gbogbo bísínẹ́sì yín bóyá ló wọ 1 million. Mo wá ní ẹ máa mú dámẹ́wàá wá, ẹ máa mú offering wá fún mi nínú 1 million. 1 million èmi sì ń gbà lóṣù kan, lọ́sẹ̀ kan níbí. Èmi ń gba 1 million lọ́sẹ̀ kan. Ẹ̀yin gbogbo bísínẹ́sì ẹ̀yin ń tà látòkè délẹ̀ ò tó 1 million. Wọ́n á ní ẹ máa fún mi ń dámẹ́wàá. Wọ́n á ní ẹ bá ti fún mi ń dámẹ́wàá, ìbùkún ó máa wọnú ayé yín. Mo ní ìyá rẹ̀ ó jẹ mí, olè ni mí. Nígbà tí mi ò bá ti gbèrò bí mílíọ̀nù kan yín ṣe lè di mílíọ̀nù 5 nípa kìí ṣe nípa ìdámẹ́wàá ni ìbùkún fi ń wọnú ayé ènìyàn. Ṣé rí ọ̀nà tí ìbùkún gbà wọnú ayé ènìyàn? Àwọn ọ̀nà kéékèèké téèyàn ò fura sí pé ìyá yìí ti darúgbó, màmá ẹ gbà ẹ fi róúnjẹ. Màmá aṣọ yìí ti gbó, ẹ gbà aṣọ tuntun yìí. Àfáà mi rè, ẹ wo bàtà àfáà, ẹ wo aṣọ tá àfáà wọ̀ wá sí jímọ̀. Àkàrà tó wọ̀ ní last month náà ló tún wọ̀ ní month wá sí jímọ̀. Àkàrà tó wọ̀ ní last week náà ló tún wọ̀ wá sí jímọ̀ ní wíìkì. Àfáà ẹ má bínú, ẹ gbà. I'm telling you, ó rí àánú gbà ju ó san ìdámẹ́wàá sínú àwọn ìkà ìránṣẹ́ Ọlọ́run, àwọn wòlíì èké. Ó rí àánú gbà níbẹ̀. Ibi tó ti ṣubú, ọ̀run ó gbé ọ dìde níbẹ̀. Ẹ wo ọmọ yìí, kí ló dé o lọ school ni? Wọ́n lé mi wálé fowó school. Èló lówó school ẹ 10,000 ni. Ó yá 5,000 ni mo gbà. Ẹ gbà ẹ lọ sanwó nínú owó school ọmọ yìí. I'm telling you, ó máa rí àánú gbà ju ó lọ fún àwọn wòlíì èké, pásítọ̀ èké ní ìdámẹ́wàá lọ. Àwọn nǹkan yìí a máa fa ìṣubú nínú ìrìn àjò ènìyàn. Ẹlòmíín san ìdámẹ́wàá fún ìránṣẹ́ Ọlọ́run pé kí dáàdi lè mọ̀ mí pé mò ń san ìdámẹ́wàá. No! Ó lè san ìdámẹ́wàá tí ààyè ẹ bá yọ fún ọ pé Olúwa, mo fẹ́ dúpẹ́ ìdámẹ́wàá mi ni. Kì í ṣe pé ìwọ tó ń ta bísínẹ́sì 100,000 naira kó wá ní ìdámẹ́wàá mi rè. Rárá o, inú 100,000 ok, mo ní èrè 10,000 lọ́sẹ̀ yìí, èrè 10,000 ó yá, I'm going to my mosque. Àfà ẹ gbà
ẹ jẹ́ ń lọ sẹ́gbẹ̀ẹ́ títì àwọn kan wà tó ń tọrọ owó ẹgbà ẹ fi jẹun àdúgbò rẹ ẹni yìí bí mo ṣe ń rí ó dàbí ìpọ́njú wà nínú ayé rẹ ẹ tí má sì fún 2000 yóò sì ṣe nǹkan kan nínú ayé rẹ gbà nǹkan tó ń pè ní ìdámẹ́wàá nì kì í ṣe ẹni tó ti baálẹ̀ àgbà lọ́wọ́ mẹ́ẹ̀rí tó kún gbòòrò ibi tí àwọn ìṣubú àwa ènìyàn ti ń wá nì nígbà tí obìnrin náà rí pé èso igi yìí náà dára fún oúnjẹ àti pé ó dùn ún wò lójú pé òun mú nínú ọgbọ́n ó mú díẹ̀ níbẹ̀ ó jẹ ó sì mú díẹ̀ fún ọkọ rẹ̀ ẹ wo ìṣubú ó mú díẹ̀ fún ọkọ rẹ̀ ẹni tí ó wà pẹ̀lú rẹ̀ ó mú díẹ̀ fún ọkọ rẹ̀ ẹni tí ó wà pẹ̀lú rẹ̀ òun náà jẹ nígbà náà ni ojú àwọn méjèèjì sì là bí èṣù ṣe sọ fún wọn pé ojú wọn yóò là ṣùgbọ́n ibo lójú wọn là sí ojú wọn là sínú ìpọ́njú ẹja sọ fọ́lọ́run pé olúwa níbo ni mo ti ṣubú tí mo ti wọnú ìpọ́njú níbo ni mo ti ṣubú tí mo ti wọnú ogun ẹ bá gbàdúrà yìí dáadáa o níbo ni mo ti ṣubú tí mo ti wọnú ogun olúwa gbà mí ẹ̀mí mímọ́ gbà mí ayérayé gbà mí ọba àwọn ọba gbà mí ọ̀pọ̀lọpọ̀ wa ti ṣubú ibi ìṣubú yìí láti wọnú ogun nígbà tí àwa ṣé tí ìyàwó bá mọ̀ pé ìṣubú ni pé ẹ̀tànjẹ èṣù ni kò ní jẹ èso yìí kò sì ní fọ́kọ jẹ ọkọ náà ò ní jẹ nínú ẹ ṣùgbọ́n àìmọ̀ a máa gbé ni ṣubú àìmọ̀ a máa gbé ni wọnú ogun ẹja sọ fọ́lọ́run pé olúwa I need your mercy over my life. I need your mercy over my family. I need your mercy over my job. I need your mercy over my life. In the name of Jesus Christ, I want you to raise me whatever area, whatever part I fell. God, I want you to raise me up in the name of Jesus Christ. Ẹ jẹ́ gbàdúrà pé gbogbo ibikíbi tí mo ti ṣubú gbogbo ọ̀nà tí mo ti ṣubú olúwa tó di ìpọ́njú tó di ogun olúwa ẹ gbé mi dìde ẹ gbé ó ní ojú àwọn méjèèjì sì là wọ́n sì mọ̀ pé a wà ní ìhòòhò ìpọ́njú dé ojú wọn là wọ́n rí pé àwọn wà ní ìhòòhò ṣe mọ̀ pé wọ́n mọ̀ wá bó ni wọ́n ṣe fẹ́ daṣọ bora bó la ló fà á nínú ayé àwọn ènìyàn lónìí bó ni mo ṣe fẹ́ jẹun bó mo ṣe fẹ́ kọ́lé nígbà tí ènìyàn ti ṣubú nígbà tí ènìyàn ti jẹ ìkorò nígbà tí ènìyàn ti jẹ èèwọ̀ èèyàn ò ṣubú ni ojú àwọn méjèèjì sì là wọ́n wá wò pé bo ojú àwọn méjèèjì ojú wọn sì là wọ́n sì mọ̀ pé àwọn wà ní òò wọ́n sì rán ewé ọ̀pọ̀tọ́ pọ̀ wọ́n sì fi bo ara wọn ẹ mọ̀ pé tẹ́lẹ̀ wọ́n ń gbégbé ayé àlàáfíà wọ́n wò pé yá bora wọ́n wò pé òtútù ń mú wọ́n wò pé ìhòòhò la wà wọ́n máa ń jẹ èso tán ti jẹ èèwọ̀ tán ti ṣubú wọ́n máa ń mọ̀ pé ìhòòhò la mọ̀ wá wọ́n wá ń wá ewé nígbà tí ewé àkọ́kọ́ bá gbẹ wọ́n tún wà míì bẹ́ẹ̀ náà nígbà tí aṣọ bá gbó á tún wà míì láti rà wàhálà wá dé ìpọ́njú wá dé àti wá tẹ̀ rówó raṣọ wá dé àti rówó ṣe nǹkan rere wá nira olúwa gbé mi dìde níbi tí mo ti ṣubú ẹja gbàdúrà ẹja képọ̀ lọ́run ẹ̀mí mọ́ gbé mi dìde ẹ̀mí mọ́ gbé mi dìde ẹja képọ̀ lọ́run nígbà náà ni ọkùnrin náà àti aya rẹ̀ gbọ́ ìró olúwa ọlọ́run bí ó ti ń rìn nínú ọgbà wọ́n gbọ́rọ̀ pé ènìyàn rìn tí wọ́n express tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí express ẹ̀ kí ni wọ́n náà express tẹ́lẹ̀ olúwa tí mo wá express nínú ayé mi báyìí ẹ̀mí mímọ́ ṣàánú fún mi gbé mi dìde níbi tí mo ti ṣubú ayérayé ṣàánú fún mi gbé mi dìde níbi tí mo ti ṣubú ọ̀pọ̀lọpọ̀ wa ò experience àwọn nǹkan yìí tẹ́lẹ̀ experience ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tá a ṣubú nígbà tá a ti jẹ èèwọ̀ ibẹ̀ la ti wò pé àwọn nǹkan yìí ń ṣẹlẹ̀ àwọn nǹkan oríṣiríṣi ṣẹlẹ̀ ẹja sọ fún olúwa pé olúwa gbé mi dìde gbé mi dìde gbé mi dìde fàánú gbé mi dìde ìwọ nìkan lọ́ba ògo yìí olúwa gbé mi dìde jẹ́ kí n rí ojú rere rẹ jẹ́ kí n rí àánú rẹ gbà jẹ́ kí n rí ìbùkún rẹ gbà olúwa ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú fún mi ẹ bá ọlọ́run sọ̀rọ̀ 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 ẹ bá ọba àwọn ọba sọ̀rọ̀ kó olúwa gbé mi dìde gbé mi dìde gbé mi dìde gbogbo bíkíbi tí mo ti ṣubú olúwa gbé mi dìde 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 wọ́n ní nígbà náà ni ojú àwọn méjèèjì là wọ́n sì mọ̀ pé àwọn wà ní ìhòòhò wọ́n sì rán ewé ọ̀pọ̀tọ́ nígbà náà ni ọkùnrin náà àti aya rẹ̀ gbọ́ ìró olúwa ọlọ́run bí ó ti ń rìn nínú ọgbà nígbà náà ni ojú ọ̀tún tura nígbà tí ojú
ojú ọjọ́ tura wọ́n sì fi ara pamọ́ kúrò níwájú Olúwa. Wọ́n fara pamọ́, wọ́n sá fún Olúwa. Ẹ rí i pé ṣé ìtumọ̀ ẹ̀ yé wa? Wọ́n sá ogun olómú mi sá kúrò níwájú Olúwa tí mo fi tọ̀ èṣù lọ. Àwọn nǹkan yìí nígbà tí ogun dé wọ́n sá, wọ́n wò pé àwọn ti wà ní ìhòhò, àwọn ti àṣírí ti tú, Olúwa ló sì dé yìí. Wọ́n wá sá níwájú Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ ló ti sá nílé Ọlọ́run nípasẹ̀ ìṣubú. Ọ̀pọ̀lọpọ̀ ló ti sá níwájú Ọlọ́run nípasẹ̀ ogun. Ọ̀pọ̀lọpọ̀ ló ti sá níwájú Ọlọ́run nígbà tí wọ́n ti jẹ èso èèwọ̀. Olúwa, níbo ni mo gbà tí mo fi sá nínú ilé rẹ? Ẹlòmíì ò fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run mọ́ o. Ẹ lọ wo ayé ibi tí ayé wà lónìí. Ẹlòmíì tẹ́ bá sọ ọ̀rọ̀ Ọlọ́run ní etí ẹ̀, tẹ́ bá lẹ́ fẹ́ wàásù pẹ́rẹ́ létí ẹ̀, yóò wò yín bí ẹni pé èèyàn ti ya wèrè. Tẹ́ bá lẹ́ fẹ́ sọ pé ìṣòro tó sì wà yìí o sì wá gbàdúrà, yóò fẹ́ lè gé orí ẹni tó ní wá gbàdúrà. Ẹ wo ibi tí ayé dà lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ti sá níwájú Ọlọ́run nípasẹ̀ ìtànjẹ èṣù. Wọ́n ti ṣubú nípasẹ̀ ìtànjẹ èṣù. Ẹ já sọ fún Olúwa pé Olúwa gbà mí. Ó ní wọ́n gbọ́ ìró Olúwa Ọlọ́run nígbà tí ojú ọjọ́ tura, wọ́n sì fi ara pamọ́ níwájú Olúwa Ọlọ́run sí àárín àwọn igi inú ọgbà. Ṣùgbọ́n Olúwa Ọlọ́run ké pe ọkùnrin náà pé níbo ni ìwọ wà? Ó dáhùn pé mo gbúròó rẹ nínú ọgbà. Ẹ̀rù sì bà mí nítorí pé mo wà ní ìhòhò, mo sì fi ara pamọ́. Ẹ gbọ́, ó ní mo gbúròó rẹ nínú ọgbà. Ẹ̀rù bà mí. Kí ló ń ogun wo ló ń bà wá gan lẹ́rù? Ogun wo ló ń bà wá lẹ́rù tá a fi farapamọ́ níwájú Ọlọ́run tí ò jẹ́ ká lè sin Ọlọ́run, tí ò jẹ́ ká lè gbààwẹ̀? Ogun ti sọ ẹlòmíì di ọ̀lẹ nínú àwẹ̀. Ogun ti sọ ẹlòmíì di ọ̀lẹ nínú àdúrà nítorí pé ó ti gbàgbà kò rí ìyípadà. Lónìí Ọlọ́run sọ pé ìyípadà dé bọ́ ọ lónìí. Ìyípadà dé bá ayé wa lónìí. Ìyípadà dé bá iṣẹ́ wa lónìí. Ìyípadà dé bá ìrìn àjò wa lónìí ní orúkọ Jésù Kristi. Ìyípadà dé bá ayé ọmọ wa lónìí ní orúkọ Jésù Kristi. Ìyípadà dé bá iṣẹ́ wa lónìí ní orúkọ Jésù Kristi. Ìyípadà dé bá ìgbéyàwó wa lónìí ní orúkọ Jésù Kristi. Ó ní nítorí mo wà ní ìhòhò, mo sì farapamọ́. Ọlọ́run wí pé ta ló wí fún ọ pé ìhòhò ló wà? Ta ló sọ fún ọ? Ibo ló ti wọnú ogun? Báwo ló ṣe mọ̀ pé ogun wọnú ayé rẹ? Ta ló mọ̀? Báwo ló ṣe mọ̀? Àwọn nǹkan wo ló ń rí? Àwọn express wo ló ń rí? Máa bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, àwọn nǹkan tí mò ń rí rè. Kéèyàn 5 lọ apply fúnṣẹ́ kán sì fún àwọn 4, ó jẹ́ èèyàn nìkan ni wọ́n ní fún níṣẹ́. Ogun ni. Ogun ni. Ó wà nílé ọkọ bí ẹni pé ò sí nílé ọkọ. Ogun ni. Ó lọ́mọ bí. Ogun ni. Má jẹ́ wọn ó tàn jẹ. Bíbélì ní ohun gbogbo tí mo dá dáradára ni. Ohun gbogbo tí mo dá dáradára ni. Ó ní mo fi ara pamọ́ fún Ọlọ́run wípé ta ló wí fún ọ pé ìhòhò ló wà? Ṣé ìwọ ti jẹ nínú èso igi yìí ni? Mọ̀mọ́ ṣe ti tẹ́wọ́ bẹ̀ṣẹ̀ ni? Mọ̀mọ́ ṣe àìgbọràn ni? Bàbá ṣe àìgbọràn ni? Àǹtí ṣe àìgbọràn ni? Níbo lẹ ti ṣubú? Ṣẹ́yìn ti jẹ nínú èso igi yìí ni? Ṣẹ́yìn ti tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ yìí tí Ọlọ́run ká mọ̀ ṣe ṣáà ti tọwọ́ bọ̀ ni? A lè ráàánú gbà tá a bá ti lè ronú pìwàdà. Ó ní Ọlọ́run ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kí ni kó ronú pìwàdà. Níbo ló ti ṣẹ̀ sí Ọlọ́run láti gbà èwe ni? Nígbà tó wà lọ́dọ̀ ni? Àbí nígbà tó darúgbó ni? Bá Ọlọ́run sọ pé Olúwa, mo ní ìdí ẹ nínú ayé mi. Ẹ̀mí mọ́, mo ní ìdí ẹ, mo ní ìdí ẹ, mo ní ìdí ẹ, I need you in my life. I need you in my family. I need you in my work. Ó yẹ gbàdúrà ẹ bá Ọlọ́run sọ̀rọ̀. Ó dáhùn pé níbo ni ìwọ wà? Ó ní ó sọ pé mo gbọ́ ìró ẹsẹ̀, mo sì fara pamọ́. Ọlọ́run pé ta ló wí fún ọ pé ìhòhò ló wà? Ta ló wí fún ọ? Ọkùnrin náà, tàbá wò fà sọ, ọkùnrin náà wí pé obìnrin tí ìwọ fún mi ni o, obìnrin ni o, obìnrin ló wọ́ mu wọnú ẹ̀ṣẹ̀ o, obìnrin tí ìwọ fún. Ẹ wò nípa ẹ̀ṣẹ̀ nínú ayé lónìí, téèyàn ò bá kíyèsára, téèyàn ò bá ṣe kí ni kíyèsára, èṣù ti wọnú ayé. Ẹja sọ fún Olúwa pé Olúwa, níbo ni mo ti wọnú ẹ̀ṣẹ̀? Níbo ni mo ti wọnú ẹ̀ṣẹ̀? Olúwa gbé mi dìde. Olúwa gbà mí. Obìnrin tí ìwọ fún mi ni o, òun ló fún mi ní èso igi náà, mo sì jẹ. Nígbà náà ni Olúwa Ọlọ́run wí pé èwo ni èyí tí ìwọ ṣe yìí? Obìnrin náà dáhùn pé ejò ni ó tàn mí jẹ, mo sì jẹ. Ejò ló tàn wá.
ẹ̀mí òkùnkùn ló tàn wá, ìrìn àjò tán ni mọ́ rìn, ọkọ tán ni mọ́ fẹ́, ìjà tán ni mọ́ jà, iṣẹ́ tán ni mọ́ lọ ṣe, mo mọ̀ ti fagídí lọ ṣe, mo mọ̀ ti fìtàn jẹ́ pé bí n bá lọ ṣe màá rówó díẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin lóde òní tí n bá ní boyfriend bóyá change díẹ̀ ó máa yọ, girlfriend tó ní ìsìlógun nínú ayé rẹ̀, ológun nínú ayé rẹ̀, torí o mọ mission rẹ̀ wá sínú ayé rẹ̀, o mọ tó ní lọ́kàn wá sínú ayé rẹ̀, o mọ irú ogun tí ń bẹ nínú ayé rẹ̀, o mọ irú ẹ̀mí èṣù tó wà nínú ọkàn rẹ̀, o mọ irú àìsàn tó wà nínú ara rẹ̀, o ló sì fa ìbọ̀dè lónìí. Obìnrin tó fún mi ló fún mi léso jẹ, mo sì jẹ. Nígbà náà ni Olúwa Ọlọ́run wípé èwo ni ìwọ ṣe yìí? Obìnrin náà dáhùn pé èṣù ló tàn mí jẹ, mo sì jẹ. Nígbà náà ni Olúwa Ọlọ́run fún ejò náà pé ègún wá dé. Ẹ wo ègún, ẹ wo ibi tí ègún gbà, ẹ wo ibi tí ègún gbà wọlé sínú ayé àwa ènìyàn. Ọlọ́run nígbà náà ni Ọlọ́run wípé èwo ni ìwọ ṣe yìí? Verse 14, nígbà náà ni Olúwa Ọlọ́run wí fún ejò náà pé nítorí ìwọ ti ṣe èyí, ègún ni fún ọ. Ègún ni fún ọ ju gbogbo ohun ọ̀sìn lọ àti gbogbo ẹranko igbó tó kù lọ. Ẹ gbọ́, ègún. Ọlọ́run gégùn fún ejò. Ọlọ́run gégùn, kò wá gégùn fún ejò nìkan o, àti gbogbo ẹranko tó kù lọ. Àyà rẹ ni ìwọ máa fi wọ́, ìwọ yóò sì máa jẹ erùpẹ̀ ilẹ̀ ní gbogbo ọjọ́ ayé rẹ. Ejò máa fàyàwọ́, yóò sì máa jẹ erùpẹ̀ ilẹ̀. Olúwa, mo lè gún gbà wọnú ayé mi. Olúwa, nítorí pé mo ti jẹ́wọ́ rẹ lólúwa àti olùgbàlà, nítorí pé mo mọ̀ ọ́, Olúwa, fi ẹ̀jẹ̀ rẹ pa ègún rẹ nínú ayé mi. Fi ẹ̀jẹ̀ rẹ, ègún a máa wọnú ayé ọmọ nípasẹ̀ bàbá, nípasẹ̀ ìran tá a dá, pé a dá ìran yìí o, ìran yìí sì ṣe nǹkan báyìí, ègún yìí ó sì máa ṣẹlẹ̀ nínú ìran. Olúwa gbà mí. Ọlọ́run gégùn fún ejò pé ejò ó máa fi àyà rẹ wọ́ ni, àyà rẹ ló máa fi wọ́ láti òní lọ, ìwọ ejò. Àyà rẹ ló máa fi wọ́, o sì ní jó ń jẹ gidi mọ́, erùpẹ̀ ilẹ̀ ló máa jẹ, ìwọ ejò. Ẹ wo ègún yìí. Ó ní èmi ó wàá fi ọ̀tá sí àárín ìwọ àti obìnrin náà. Ẹ̀yin ẹ wò ó, ṣé obìnrin bá réjò lónìí ṣé kò ní bẹ́ dànù? Ṣé obìnrin lè rí ejò kó dúró? Olúwa gbà mí, ó fi ọ̀tá sáàárín obìnrin àti ejò. Ègún ni. Èmi yóò sì fi ọ̀tá sáàárín ìwọ àti obìnrin náà, àti sí àárín irú ọmọ rẹ àti irú ọmọ rẹ obìnrin náà. Òun yóò sì fọ́ orí rẹ̀ tẹ́. Ṣé ti gbọ́? Ẹja sọ fọ́lọ́run pé Olúwa, ìwọ yóò sì bú jẹ ní gìgìrísẹ̀. Ejò fi di ẹni tí máa ń bu ènìyàn jẹ lónìí, nítorí pé ègún Ọlọ́run wà nínú ayé rẹ̀, nítorí n tó ṣe, nítorí ìpọ́njú. Ẹ wá sọ, ta ni bàbá tiwa náà ti tàn jẹ nígbà tó wà láyé? Èèyàn mélòó lobìnrin ọkọ rẹ̀ ti tàn jẹ nígbà tó wà láyé? Ó tiẹ̀ wà láyé báyìí kò tí ì kú. Èèyàn mélòó ló ti tàn jẹ? Obìnrin mélòó ló ti tàn jẹ? Ìdílé mélòó ló ti tàn jẹ tó ti fìyà jẹ? Àbẹ́ mọ̀ pé ègún ni. Ẹ worú èmi, mo máa fara mi ṣe example. Ẹ worú last year, mo bá ọmọkùnrin yìí, mo bá wá iṣẹ́, ó sì rí kíní ìgbà, inú ẹ̀ bẹ̀rẹ̀ sí dùn, owó dé. Bùgbọ́n tí n tó bá wá everyday ó ń wálé mi. James, tí n bá lè rí kíní ìgbà, James, I will build your church, I will build your this, I will build your this, I will build your life. You don't need to stress, you don't need to work, you don't need to do this. Ó sọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwa náà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹlòmíì tí ọmọ wọnú ogun lónìí nípasẹ̀ ìtànjẹ. Èṣù tàn wọ́n jẹ pé bí ẹ bá ti jẹ èso yìí, ẹ̀yin ó dàbí Ọlọ́run, ẹ̀yin náà máa pàṣẹ, ẹ̀yin náà máa ṣe oríṣiríṣi nǹkan, ojú yín yóò là. Èṣù tàn wọ́n jẹ. Èṣù, níbo lè èṣù ti tàn wá jẹ? Èṣù tàn ọmọkùnrin náà, ó ń tàn mí pé bó bá ti ṣe lé kíní kan ìgbà wo, ó sì rí ní tó fẹ́ gbà tán. Ó wá yí padà. Ẹ wò ó, kò yí padà. Kò wò ó rí pé in tó ń ṣe fún ọmọkùnrin yìí kì í ṣòun nìkan ni ó jìyà. Àwọn kan wà tèmi náà máa ń ṣàánú tí wọ́n jìyà. Àwọn ọmọ mi àti aya wọ́n jìyà. Àwọn tí mo ń ṣàánú wọ́n jìyà. Owó tí mo fi ń ṣe íńtánẹ́ẹ̀tì, tí mo fi ń ra ṣe ìsanwó iná fún prógráàmù, ẹ̀yin náà jẹ́ nínú ẹ̀.
ẹ wá wo ibi tó ti forí kó ègún lóríṣiríṣiríṣiríṣiríṣi nítorí pé ó wò ó kó fẹ́ tàn mí jẹ, ó wò ó kó fẹ́ tàn mí jẹ láti gba tí ò tọ́, ṣùgbọ́n Ọlọ́run gégùn fún ó sì wọnú ogun. Ọlọ́run ní wòlíì mi ní you don't need to fight, go home, ask whatever you want. Mo sọ fọlọ́ ọ ní ìfànà tí ẹ sọ́wọ́ kí n ná sóun lókè, Olúwa gbogbo tọmọkùnrin rí lára mi jẹ́ kó pòórá mọ́ lọ́wọ́, gbé lọ fẹ́ lòmíì. Ọlọ́run sì ṣe bẹ́ẹ̀, ó fi ìbínú kúrò ń lu yìí, wọ́n froze àkáǹtì ẹ̀, ó sá gbogbo nǹkan lójú nítorí pé kí ni ó lọ forí kó ègún. Olúwa mo lọ ọmọ mi ti forí kó ègún, ẹ gbàdúrà mọ̀mọ́, ẹ̀yin ìyàwó ẹ gbàdúrà, ẹ̀yin ọkọ ẹ gbàdúrà. Ègún wo ló ń farahàn nínú ayé mi? Ẹ wo, ègún farahàn nínú ayé èṣù, nínú ayé ìjòyí, ègún farahàn nínú ayé àwọn tó jẹ èso, ègún wá farahàn. Ọlọ́run wí fún obìnrin náà pé èmi yóò fi kún ìrora rẹ ní àkókò ìbímọ. Ẹ gbọ́ bó ti wù kán sọ pé wẹ́rẹ́ ló bá mi ṣe é. Ẹ̀yin obìnrin ṣe ẹ̀ mọ bí ojú tójú yín máa ń rí ni láti oṣù kìíní tẹ́ ẹ bá ti lóyún. Obìnrin mi ò mọ bì, ìmí ò mọ bì, ìmí àti jẹun wàhálà, ìmí yóò change lúùkù, ìmí skin rẹ̀ ó change, ìmí kòkòrò ó yọ lára ẹ̀ ó nígbà tó bá bímọ tán. Ẹ wo oríṣiríṣi. Ọlọ́run wí fún obìnrin náà pé èmi yóò fi kún ìrora rẹ ní àkókò ìbímọ. Ní ìrora ni ìwọ ó mọ bí ọmọ, nínú ìrora ni ìwọ ó mọ bímọ. Ọ̀dọ̀ ọkọ rẹ ni ìfẹ́ rẹ yóò mọ fà sí, òun yóò sì máa ṣe àkóso rẹ. Ẹ ti gbọ́. Ó lẹ́nu yóò ṣe I can't surrender to my husband, I can't give my life to my husband. Ègún ni, ègún ni. Ẹ rí pàwọn tó bá ti sọ pé no I can't do whatever my husband wants, kí ló máa ń gbẹ̀yìn wọn? Wọ́n kàn mọ́ ẹni tí ò tọkọ wọn ó wà á máa ṣe oríṣiríṣi pẹ̀lú wọn, wọ́n wà á máa bọ́ sọ́wọ́ àwọn onítànjẹ nítorí pé wọ́n ti kó wọ́n fẹ́ wọ́n mọ̀ pọ́n ronú pé ìwọ Ọlọ́run olóò ti gégùn ìfún wa, ṣùgbọ́n bẹ́ẹ̀ mi pa ègún rẹ nínú ayé mi. Ẹja sọ fọ́lọ́run, à ń gbàdúrà nípa ìṣubú ènìyàn, níbo lè ènìyàn ti ń ṣubú. Ẹ rí i pé Ọlọ́run sọ pé Ọlọ́run wí fún obìnrin náà pé èmi yóò fi kún ìrora rẹ ní àkókò ìbímọ, nítorí ìrora ni ìwọ yóò mọ bí ọmọ, ọ̀dọ̀ ọkọ rẹ ni ìfẹ́ rẹ yóò mọ wà. Ó lẹ́sẹ̀ rí pé obìnrin míì wọ́n mọ̀ ní rúùtù abọ́kọ̀kú, kíyà jẹ́ nílé ọkọ jù bẹ́ẹ̀ lọ kò ní fọkọ́lẹ̀ o. Àsọtẹ́lẹ̀ Ọlọ́run ń ṣiṣẹ́ nínú ayé ẹ̀ ni pé ọkàn rẹ̀ yóò máa fà sí ìfẹ́ ọkọ rẹ̀, ìfẹ́ ọkọ ọ̀dọ̀ ọkọ rẹ̀ ni ìfẹ́ rẹ̀ yóò máa fà sí, òun ni yóò sì máa ṣe àkóso rẹ̀. Jàmísì pé ni yóò máa gáìdì ẹ, òun ni yóò máa tọ́ ọ sọ́nà. Obìnrin tó bá tọ́ ọ sọ pé mi ò lè fẹ́ kọ́kọ́ mi ó tọ́ mi sọ́dọ̀, ẹ rí i pé wọ́n máa ń ṣubú ni. Ẹ lọ wò dáadáa, mi ò lè gbà kọ́kọ́ mi control mi o, mi ò lè gbà kọ́kọ́ mi darí mi o. Go and read your Bible very well. Ọkọ rẹ ni yóò máa ṣe àkóso rẹ. Ọlọ́run sì wí fún Ádámù pé ó wá fi ọkùnrin náà gégùn o, ọkùnrin náà ó fi gégùn o. Ọlọ́run sì wí fún Ádámù pé nítorí pé ìwọ fi etí sí aya rẹ, ìwọ sì jẹ nínú èso igi tí mo pàṣẹ fún ọ pé ìwọ kò gbọdọ̀ jẹ. Ègún tọkùnrin wálé ayé, ègún ni fún ilẹ̀ rẹ, nítorí rẹ àti gé ègún fún ilẹ̀ ọkùnrin. Ó lẹ́sẹ̀ rí pé tí ọkùnrin ò bá lè gbàdúrà dáadáa lórí ilẹ̀ àti gbé nǹkan rere ṣe máa ń nira. Wọ́n máa ń sọ ọ̀tọ̀ lógun ayé, ọ̀tọ̀ ní ibi tí ègún ti wọnú ayé ènìyàn. Ọlọ́run sì wí fún Ádámù pé nítorí pé ìwọ tẹ́tí sí aya rẹ, ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tẹ́tí sí aya lónìí náà wà nú ogun tí wọ́n wà yìí. Dáàdi lágbájá màmá ṣe kínní tó fẹ́ ṣe yẹn náà, my dear òní no we can't do it. O sì mọ ọgbọ́n Ọlọ́run pé Olúwa fún mi lọ́gbọ́n láti ṣe ní tí mo fẹ́ ṣe yìí, ṣé kò ní di ìpọ́njú fún mi, ṣé kò ní di ìyà fún mi, ṣé kò ní di ogun fún mi lọ́gbọ́n láti ṣe tí ò ní di wàhálà nínú ẹbí mi, tí ò sì ní di wàhálà nínú ayé mi, tí ilẹ̀ mi ò fi ní jẹ́ ilẹ̀ ìpọ́njú. Ọlọ́run wí fún Ábúráhámù pé nítorí pé ìwọ fi etí sí aya rẹ, ìwọ sì jẹ nínú èso igi tí mo pàṣẹ fún ọ pé ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀. Ègún ni fún ilẹ̀ rẹ, ègún ni fún ilẹ̀ nítorí rẹ. Nínú ọ̀pọ̀ làálàá ni ìwọ yóò máa jẹ nínú rẹ̀ ní gbogbo ọjọ́ ayé rẹ. Ẹ rí i pé ọkùnrin náà fi máa ń ṣe, ẹ rí i pé ọkùnrin máa ń ṣáájú obìnrin kú. Ẹ lọ wò ó dáadáa, ẹ rí i pé ọkùnrin ló máa ń ṣáájú kú. Làálàá ni, làálàá ọkùnrin òun ló máa ń fà á. Ìsọ àwọn ọkùnrin dáadáa o,
wọ́n kò tó wò pé I want my family to be okay, ẹ lọ wò wọ́n dáadáa, ọ̀nà máa ń kọ́kọ́ kú. Nítorí pé kì í ṣe pé ìyàwó ló pa wọ́n, in tó àkọọ́lẹ̀ ègún ni. Tí wo ò bá lè gbàdúrà dáadáa kó o ké pe ẹ̀jẹ̀ Jésù tó sì tún wọnú ẹ̀ṣẹ̀, ìṣubú ni. Àwọn ibi tí ìṣubú ti wọnú ayé ènìyàn ní, ó ní Ọlọ́run tó àwọn àṣírí pé Olúwa mú mi kúrò lábẹ́ ègún tó ń gbé mi ṣubú yìí, abẹ́ ègún tó ń jẹ́ pé tí bá ti débi àti ṣe rere mo máa ń ṣubú. Olúwa gbé mi kúrò níbẹ̀ lónìí, fi àánú rẹ mú mi jáde, àánú rẹ mú mi jáde. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ ké pe Ọlọ́run. Ilẹ̀ yóò sì wé ègún àti èésú fún ọ, ewéko igbó ni ìwọ yóò sì máa jẹ. Nínú ogun ojú rẹ ni ìwọ yóò máa jẹun títí ìwọ yóò fi padà sí ilẹ̀. Ẹ gbọ́, nínú ogun ojú rẹ ni ìwọ yóò máa jẹ títí ìwọ yóò fi padà sí ilẹ̀. Ẹ jẹ́ á ké pe Ọlọ́run pé Olúwa, àánú ni mo béèrè fún, fàánú gbà ayé mi. Ẹ̀mí mọ́, fàánú gbà ayé mi. Olódùmarè, fàánú gbà mí, fàánú gbà mí, fàánú gbà mí, fàánú gbà mí. À ń sọ̀rọ̀ nípa ìṣubú ènìyàn, nípa ìṣubú ènìyàn, nípa ìṣubú ènìyàn. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ ké pe Ọlọ́run, ẹ ké pe Ọlọ́run, ẹ ké pe Ọlọ́run, ẹ ké pe Ọlọ́run ọ̀gá ògo pé Olúwa gbà mí, 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 Olúwa gbà mí. Ẹ ké pe Ọlọ́run, ẹ gbàdúrà ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi pé Olúwa, ọ̀nà wo ni mo ti gbà ṣubú tí ó ti di ègún, tí ègún fi wọnú ayé mi, tí ègún fi ń farahàn. Olúwa, ọ̀nà wo ni mo gbà ṣubú nípasẹ̀ ọkọ. Olúwa tú mi sílẹ̀, tú mi sílẹ̀ nínú ìdè yìí, 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 tú mi sílẹ̀ nínú ìdè yìí. Ẹ ké pe Ọlọ́run, ẹ ké pe Ọlọ́run ọ̀gá ògo pé Olúwa tú mi sílẹ̀ nínú gbogbo ìdè. Ẹ̀mí mọ́ tú mi sílẹ̀, 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 ayérayé tú mi sílẹ̀, ayérayé tú mi sílẹ̀, ayérayé tú mi sílẹ̀. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, mo fẹ́ kó o tú mi sílẹ̀, mo fẹ́ kó o tú mi sílẹ̀. Níbo ni mo gbà ṣubú? Olúwa tú mi sílẹ̀, Olúwa tú mi sílẹ̀, Olúwa tú mi sílẹ̀. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Olúwa, àánú ni kó o béèrè fún, àánú ni kó o béèrè fún. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, mo bẹ̀ ọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí, àánú ni mò ń béèrè fún. Olúwa ṣàánú mi, Olúwa ṣàánú mi, Olúwa ṣàánú mi. Ọ̀pọ̀lọpọ̀ wa la ní ìrètí nínú Ọlọ́run, a ò ní ìrètí nínú kíni o, nínú Ọlọ́run ọ̀gá ògo. Àìní ìrètí nínú Ọlọ́run ó lè mú èèyàn ṣubú, ó lè mú èèyàn ṣubú. Tá bá wo Romans chapter 5 verse 12, Romans chapter 5 verse 12, Romans chapter 5 verse 12, Romans chapter 5, ẹ bá mi ṣí, ẹ̀yin náà ṣí lọ́dọ̀ yìí. Romans chapter 5, Romans chapter 5 verse 12. Nítorí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti pa ọ̀dọ́ ènìyàn kan wọ ààyè, nítorí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti pa ọ̀dọ́ ènìyàn kan wọ ààyè, àti ikú nípa ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni ikú sì kọjá sórí èèyàn gbogbo láti ọ̀dọ̀ ẹni tí gbogbo ènìyàn ti dẹ́ṣẹ̀. Ṣé ti rí, téèyàn bá ti dẹ́ṣẹ̀, ikú ni èrè ẹ̀ṣẹ̀. Téèyàn ò bá ti lè nírètí, èèyàn ó tọwọ́ bọ ẹ̀ṣẹ̀. Tí ìránṣẹ́ Ọlọ́run bá nínú sùúrù, ẹ jẹ́ á wo ohun tọ́lọ́run fẹ́ ṣe, ẹ jẹ́ ká nírètí nínú Ọlọ́run. Èèyàn ó ti ọwọ́ bọ ẹ̀ṣẹ̀. Kí wá ní èrè ẹ̀ṣẹ̀ wa? Ikú ni èrè ẹ̀ṣẹ̀. Kí ẹlòmíì ó rò pé ikú kí n kú báyìí kí wọ́n pè mí kí n má gbọ́ mọ́. Rárá, ẹni tó yẹ kó kọ́lé tí ò rí lé kọ́, ẹni tó yẹ kó lọ́kọ tí ò lọ́kọ, òyìn ò lè gbádùn àráyé rẹ̀. Inú ìrònú ni lọ́sàn-án, ìrònú ni láàárọ̀, ìrònú ni lálẹ́, nítorí pé àwọn nǹkan kan wà tó yẹ kí èèyàn ṣe tí èèyàn ò ṣe. Àwọn nǹkan ẹni Ọlọ́run sọ, Ọlọ́run òun ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà. Ọlọ́run tó sọ bẹ́ẹ̀ ò ní sọ pé nípa ẹ̀ṣẹ̀ rẹ ó kú. In tó ń sọ ni pé nípa ẹ̀ṣẹ̀ ibi tó yẹ kí èèyàn dé, èèyàn ò ní débẹ̀. Èèyàn ó máa bá ìṣubú pàdé, èèyàn ó máa bá ìjákulẹ̀ pàdé. Ṣùgbọ́n tó èèyàn bá ti lè ronúpìwàdà, ẹ bá mi ṣí Romans chapter 12 verse 12, Romans chapter 12 verse 12, Romans chapter 12 verse 12. Tẹ́ bá ṣí, ẹ máa yọ̀ ní ìrètí, ẹ máa mú sùúrù nínú ìpọ́njú, ẹ máa dúró gbẹ̀ngbẹ̀ng nínú àdúrà. Ṣé ti gbọ́? Ẹ máa yọ̀ nínú, ẹ máa ní sùúrù, ẹ máa yọ̀ ní ìrètí, ẹ máa mú sùúrù nínú ìpọ́njú, ẹ máa dúró gbẹ̀ngbẹ̀ng nínú àdúrà. Ẹ dúró gbẹ̀ngbẹ̀ng nínú kíni o, nínú àdúrà. Nígbà náà ni ìyípadà rere lè dé bá ayé ènìyàn. Ibi téèyàn ti ṣubú, téèyàn ti rò pé mo ò lè dìde mọ́, nígbà náà lè ní Ọlọ́run ó gbé ènìyàn dìde. Ọlọ́run máa ń gbé ènìyàn dìde from different angle.
ibi tó ò lérò ló ti lè gbé ọ dìde, ibi tó èèyàn ò mọ̀ ló ti lè gbé èèyàn dìde. Ok, ẹ wo bí Ọlọ́run ṣe ṣiṣẹ́. A ti parí program ní last week, mo kàn ń sọ àwọn advice announcement. Ọlọ́run sọ fún mi pé wọ ọmọbìnrin inú ìdè ọkọ ẹ̀ ló wà. Mo send message sí ẹnìkan pé kó lọ wo WhatsApp ẹ̀ pé inú ìdè ló wà, pé kó lọ wo message ẹ̀ inú ìdè ló wà, pé Ọlọ́run fi nǹkan báyìí hàn mí. Ọlọ́run máa ń bẹ ènìyàn wò. Ẹ máa yọ̀ ní ìrètí, ẹ máa retí tẹ́ ń béèrè lọ́wọ́ mi ní gbogbo ìgbà. Ó lè má tí ì ṣe o, ṣùgbọ́n yóò ṣe. Ọlọ́run kì í dójú tì yàn. Ọlọ́run yóò ṣe nígbà tó bá ti ní ìrètí tó sì ní sùúrù nínú ìpọ́njú. Ẹ gbọ́, Ọlọ́run má jẹ́ kí àwọn wòlíì ó tàn jẹ pé kò ní sí ìpọ́njú. Ṣé wòlíì ò kì í rí ìpọ́njú ni? Ẹ jẹ́ kí n sọ fún yín, lẹ́yìn last 2 months wọ́n sọ pé wọ́n fún mi ní, torí ìgbà mi ti bá sọ pé mo bí sí ẹlòmíì máa ń rò pé mo ń ṣakọ. Ní last month wọ́n ní wọ́n fún mi ní kọ́kọ́rọ́ ilé ní on the 12th di last month, torí àti wà ní July báyìí. Mo wá sọ fún ilé tí mò ń gbé, wọ́n fún mi kọ́kọ́rọ́ ilé mi pé wọ́n parí gbogbo building everything ó set, gbogbo nǹkan ó set, á lè kó síbẹ̀ on the 12th of June. Mo wá sọ fún àwọn agents tí mò ń gbé ilé wọn pé màá kúrò nínú ilé ní on the 29th. Ẹ dákun ṣe 2 weeks tó mi páàkì ẹrù láti clean láti ṣe gbogbo ẹ̀ tí n bá fẹ́ ṣe. Ilé ò wá parí títí. Èmi ni mo sì fà á. Èmi àti àwọn ọba ń sọ̀rọ̀, wọ́n á ní ìwọ oní tó jẹ́ pé bóyá ọdọ̀ ní 28 kan tó fún áńkì. Wọ́n sì yàn tó dúró tèmi sì ń bá mi wípé prophet ẹ sì mẹ́nu yín ẹ sì sọ̀rọ̀ eléyìí. I'm telling you, ó wáyé bẹ́ẹ̀ o. Gbogbo láti on the 12, àwọn onílé tí mo fẹ́ kó on 29 wọ́n á disturb mi pé hope you didn't forget on the 29. Nígbà òdà on the 28 hope you didn't forget. Mi sì tí ìgbà kí ní alẹ́ on the 28, mi sì tí ìgbà kí. Mo sì gbọ́dọ̀ kó ònú ilé tí mo wà lọ́n the 29 torí wọ́n ti fi lé rẹ́ǹtì ẹlòmíì ó mú fún yìí ní on the 29. Bíbélì ni ẹ ó rí ìpọ́njú, ṣùgbọ́n ẹ máa yọ̀ ní ìrètí. Ẹ máa dúró gbẹngbẹ nínú àdúrà. Ẹ máa pàṣẹ fún àìní àwọn ènìyàn mímọ́. Ẹ máa pèsè fún àìní àwọn ènìyàn mímọ́. Ẹ fi ara yín fún àlejò ṣíṣe. Ẹ gbọ́ ní ìbẹ̀rẹ̀ pé mo sọ fún ọ pé ìdámẹ́wàá rẹ ibi tó ti lè rí ìtẹ́wọ́gbà jù ni pé máa ṣàánú àwọn ènìyàn tó jẹ́ aláìní. Àwọn ènìyàn tó jẹ́ aláìní tí ebi ń pa, máa ṣàánú wọn. Ẹ máa pèsè fún aláìní àwọn ènìyàn mímọ́. Ẹ fi ara yín fún ẹbọ àlejò ṣíṣe. Ẹ máa ṣàlejò, ẹ máa ṣàánú. Nígbà tó di ọdún 29 wọ́n sì gbé kí ilé wa lọ́wọ́ láàárọ̀ tó yá gbà. Ọdún 29 yẹn náà mo mú fún gbogbo ẹrù pátá. Ọdún 29 náà la clean ní gbogbo inú ilé pátá. Ẹ wo stress yẹn bó ṣe pọ̀ jù tó. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo sì tún ní ayọ̀ nínú Jésù. Mo tún sọ fún àwọn ìlànà pé program wà lẹ́nu wọn ní Ọlọ́run lágbára yín láti ìjọ Wednesday ẹ̀ jókòó. Èní yẹn tún ní program nǹkan kan ò gbọ́dọ̀ di Ọlọ́run lọ́wọ́. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣe kí ni, kò gbọ́dọ̀ di Ọlọ́run lọ́wọ́, nítorí pé ó ti sọ fún mi pé ẹ máa yọ̀ ní ìrètí, ẹ máa mú sùúrù nínú ìpọ́njú, ẹ máa dúró gbẹngbẹ nínú àdúrà. Ẹ dúró gbẹngbẹ. Níbo lo mọ̀ tí èṣù lè gbà wọlé? Tí a bá gbà àdúrà tó ní nítorí ẹnìkan ni. Tí a bá wá gbà, níbo lo mọ̀ tí èṣù lè gbà wọlé? Ìntẹ́ gbọ́ lẹ́ni ó yí ayé ẹnìkan padà. Ẹnìkan ronú lórí ẹ̀ pé èmi gangan ni ìwàásù yìí tọ́ sí. Ó sì yí ayé rẹ̀ padà. Ó ní mo ti fẹ́ kí wọn náà máa gbàdúrà níbi tó ti ń gbàdúrà pé Olúwa mo fẹ́ kó gbà mí. Ẹ máa yọ̀ ní ìrètí mọ̀mọ́. Tẹ́ ẹ bá ń retí nǹkan kan lọ́wọ́ Ọlọ́run àǹtí. Don't let anybody deceive you. Má jẹ́ kí ìrònú ìbá ọkàn rẹ jẹ́ débi pé o ò ní lè sin Ọlọ́run, pé o ò ní lè yin Ọlọ́run lógo pé Olúwa èmi nírètí pé tí mo béèrè yìí ó ṣe fún mi. Ọlọ́run tí kì í dojú ti ni ọ́, Ọlọ́run aláàánú ni ọ́. Ìyẹn tí èmi béèrè èmi gbàgbọ́ pé ó ṣe fún mi. Kò ní ọ̀rọ̀ rẹ̀ kan kò ní lọ láìṣẹ. Ẹ máa pèsè fún àwọn aláìní, ara àwọn tó máa ń mú ìrètí àti ìbùkún Ọlọ́run wọnú ayé ènìyàn ní. Nígbà tó bá ń pèsè fún àwọn aláìní, àwọn tó jó pọ́n, àwọn tí yà ń jẹ tó ń pèsè fún wọn. Thank you so much, congratulate you too. Akẹ́yìn náà kú oríire nínú ọdún yìí lórúkọ Jésù. Tó bá pèsè nínú ẹ̀ ìbùkún ó máa wà,
ìbùkún ó máa wà. Ẹ gbọ́ mo sọ lẹ́ẹ̀kan mo ní àwọn àfáà yín àwọn pásítọ̀ tẹ́ rí pé èmi sì Prophet Rẹ̀mí ó sì wà òkè ju àwọn pásítọ̀ yìí lọ. Jẹ́ ṣàánú àwọn pásítọ̀ yìí. Èmi lèmi sọ bẹ́ẹ̀. Tó o bá ń ṣe tí n bá gbàdúrà fún ọ tó o bá rí ọwọ́ Ọlọ́run, don't call me a prophet. Prophet ìyá sì ń jẹ́ ju Prophet Rẹ̀mí lọ. Jẹ́ ń dáṣe prophet. Lọ ṣe bẹ́ẹ̀ fún prophet ẹ, lọ ṣe bẹ́ẹ̀ fún àfáà ẹ. Ẹ máa pèsè fún àwọn aláìní, àwọn ènìyàn mímọ́. Kì í ṣe àwọn àfáà mọ̀mọ́ a fẹ́ gbé Quran sọ̀kalẹ̀ fún yín ẹ lọ mú 60,000 wá o. No, I'm not talking about those pastors, those prophets. A sọ Bíbélì kalẹ̀ fún yín ẹ lọ mú 100,000. I'm not. Àwọn àfáà kan wà tó yẹ pé wọ́n gbàdúrà láì béèrè kọ́bọ̀. Àwọn wòlíì kan wà wọ́n gbàdúrà láì béèrè kọ́bọ̀. Aṣọ wọn sì ń pọ́n, ìyà sì ń jẹ wọ́n. Ẹ lọ ṣàánú fún wọn. Ẹ máa pèsè fún àwọn ènìyàn mímọ́. Ẹ fi ara yín fún àlejò ṣíṣe fún wọn. Ẹ máa súre fún àwọn tí ń ṣe inúnibíni sí yín. Ẹ máa súre, ẹ máa sì ṣépè. Ẹ máa súre, ẹ máa sì ṣépè. Ẹ máa súre, ẹ máa ṣépè fún àwọn èèyàn tó ń ṣe inúnibíni. Ẹ máa ṣépè. Ẹ gbọ́ last week ìyàwó ilé mi ń pè mí, wọ́n ní brother mi ogún wà níbi iṣẹ́ yín o. Mo ní mọ́mì bẹ́ẹ̀ ni ṣùgbọ́n Ọlọ́run ti ré kọjá. Wọ́n ní brother mi ẹ má gbàdúrà kú fún ọmọ ẹ̀jọ́. Ìyàwó mi kú wà lẹ́gbẹ̀ẹ́ mi, àwọn sitting room ni wọ́n sọ ẹ má gbàdúrà kú wọ́ ọ nítorí tẹ bá gbàdúrà kú wọ́n kú o. Ó ní ṣùgbọ́n ẹ gbàdúrà kí wọ́n ṣẹ̀sín. Ó ní ẹnikẹ́ni tó bá dìde ogun tì yín ẹ gbàdúrà kí wọ́n ṣẹ̀sín ni. Ẹ rí i pé wọ́n ṣẹ̀sín. Mo ní mo ti gbọ́ mọ́ mi. Ẹ má ṣépè, ọ̀tá mi, àwọn ọ̀tá kan wà Ọlọ́run mọ̀ pé ìdájọ́ ọkú tọ́ sí wọn. Wọ́n lọ ṣùgbọ́n ìwọ tẹ̀lé tí Ọlọ́run sọ inú ìjì inú ìpọ́njú yìí Ọlọ́run yóò sì mú wa kúrò ní orúkọ Jésù Kristi. A ó sì rí ojú rere Ọlọ́run. Ẹ bá mi ṣí Romans chapter 6 verse 23. Romans chapter 6 verse 23. Romans chapter 6 verse 23. Nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀bùn Ọlọ́run ni ìyè àìnípẹ̀kun nínú Kristi. Ikú ni èrè ẹ̀ṣẹ̀. That means pé ìpọ́njú di èrè ẹ̀ṣẹ̀. Ẹ má tanra yín jẹ. Ọkùnrin tán ní mọ́ ṣàgbèrè tó lọ kó àrùn sọ́lọ́run ló kó àrùn. Ẹ dá mi lò. Ìyàwó tán ní o tẹríba fọ́kọ rẹ tó o tẹríba fọ́kọ tí ìgbéyàwó dàrú. Ṣé Ọlọ́run ní ń jìyà? Ọlọ́run kọ́ ọkàn fẹ́ràn wa ló ṣe ń fi àwọn nǹkan yìí kọ́ wa pé nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀. Èrè ẹ̀ṣẹ̀ ikú kọ́ ni èrè ẹ̀ṣẹ̀ kì í ṣe pé kéèyàn kú báyìí lè èrè ẹ̀ṣẹ̀. Ìjìyà ń bẹ fún ẹlẹ́ṣẹ̀ tí ò bá ti sí nínú Jésù. Èrè ẹ̀ṣẹ̀ wa tó ò bá ti ní Jésù kó tó rí ikú ọ̀run ni ó ti gbèrè ẹ̀ṣẹ̀ rẹ. Nígbà tí aláyọ̀ bá ń yọ̀ wọ́n mọ̀ sọ pé ó yá ìwọ gbà bí ṣùgbọ́n tí Ọlọ́run bá lè ronú pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n mo ti sọ ibikíbi tẹ́ bá ti ń ka Báíbù tẹ́ bá ti rí ṣùgbọ́n tẹ́ rí but ẹ tún tó bẹ̀ kà dáadáa nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀bùn Ọlọ́run ni ìyè àìnípẹ̀kun nínú Kristi Jésù. Ìyè àìnípẹ̀kun, ìbùkún àìnípẹ̀kun, àánú àìnípẹ̀kun nígbà tí ènìyàn bá ti kúrò nínú ẹ̀ṣẹ̀. Tí ènìyàn bá ti kúrò nínú ẹ̀ṣẹ̀ ikú ò sí fún ènìyàn mọ́. Ẹ rí pé tí ìpọ́njú bá pọ̀ ẹlòmíràn mọ̀ ní ó kúkú sàn kí n kú ju ìpọ́njú tí mò ń fèsì lọ. Tí Ọlọ́run sọ fún ọ ni tó o bá ti wà nínú ẹ̀ṣẹ̀ tó o mọ Jésù ikú ni because ibi tó yẹ kó o ti ṣe nǹkan gidi kò nígbà tí àǹfààní rẹ̀ ò yọ kò sí ronú ni bó bá sì ti ronú àìsàn ó dé báyìí bá sì ti dé kí ni ikú. Ṣùgbọ́n tó bá ti ní Jésù Kristi èrè àìnípẹ̀kun ni gbogbo nǹkan tó o ní. Èrè àìnípẹ̀kun o ní gbogbo kí ni o gbogbo ohun tó o ní. Èrè àìnípẹ̀kun o ní gbogbo ohun tó o ní. Ó yẹ ẹja sọ fọ́lọ́run pé Olúwa gbà mí, Olúwa ẹ̀mí mọ́ gbà mí, ayérayé gbà mí, mi ò fẹ́ kú, Olúwa mo fẹ́ kí n yè ni. Nígbà tó bá ti yè gbogbo ìbéèrè rẹ ti wá sí ìmúṣẹ nìyẹn. O fẹ́ bímọ o ti bímọ o ti yè, o fẹ́ lówó o ti bímọ o ti yè. Ó yẹ gbàdúrà
ẹ ké pe Ọlọ́run, 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 ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ níbikíbi tẹ́ ẹ wà pé Olúwa mo fẹ́ yè ni mi ò fẹ́ kú mọ́ nínú ohun gbogbo, níbi iṣẹ́, nílé ọkọ. I want life, I don't want to die. Kì í ṣe pé kéèyàn kú ni Bíbélì ń jẹ́ oyè ó ti sọ fún ọ ní Ọlọ́run kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà. Ikú tí Ọlọ́run sọ ni pé ihun tó yẹ tó tọ́ sí èèyàn ní tẹ́ èèyàn lọ́wọ́, ihun tó yẹ kí èèyàn láyọ̀ lórí ẹ̀ yóò máa falẹ̀. Olúwa, ìrònú ó sì dé, bí ìrònú bá ti dé ńkọ́ kò sálàáfíà nínú àgọ́ ara mọ́. Ẹja sọ fọ́lọ́run, ẹja ké pe Ọlọ́run pé Olúwa, èmi olóòfẹ́ kú ẹlẹ́ṣẹ̀, èmi sì ti ronú pé wàdà báyìí. Olúwa, bí tí mo ti ṣubú, I will pray. Ibo lèèyàn ti ṣubú, Olúwa ibo ni mo ti ṣubú, Olúwa gbé mi dìde, ẹ̀mí mọ́ gbé mi dìde, ẹ̀mí mọ́ gbé mi dìde. Ẹ má bínú, ẹ̀rí ibi iná tí ń pè mí wọ́n fẹ́ wá ṣe kankan nínú ilé. Ẹ má bínú sí mi ẹjọ́, ṣé ẹ gbọ́ mi ẹjọ́, ṣé ẹ gbọ́ mi, mo sáré make kọ̀ọ̀kan ni, mo sáré receive kọ̀ọ̀kan ni, ṣé ẹ gbọ́ mi ẹjọ́, ẹ má bínú. Ẹ bá mi ṣí Bíbélì sí Ephesians chapter 4 verse 18. Ephesians chapter 4 verse 18. Ephesians chapter 4 verse 18. Òye àwọn ẹni tí ó sì sọkún, a sì yà wọ́n nínú ìyè Ọlọ́run nítorí àìmọ́ tí ń bẹ nínú wọn, nítorí líle ọkàn wọn. Ṣé ti gbọ́? Ọlọ́run fẹ́ràn wa, ó fẹ́ràn wa, ṣùgbọ́n ọkàn wa ò gbọ́dọ̀ le sí Ọlọ́run. Ó ní mo ti fẹ́ kí wọ́n ó bẹ̀rẹ̀ sí gbàdúrà níbi pé ibi tí ọkàn mi ti le, tí mo ti ń ṣubú, Olúwa gbà mí. Ó ní òye àwọn ẹni tí tó ṣókùnkùn, òye àwọn ẹni tó ṣókùnkùn, a sì yà wọ́n nínú ìyè Ọlọ́run nítorí àìmọ́ tí ń bẹ nínú wọn, nítorí líle ọkàn wọn, nítorí àìmọ́ tí ń bẹ nínú wọn. Bí àìmọ́ kan bá ń bẹ nínú ènìyàn ò lè rí ojú rere Ọlọ́run. Ènìyàn lè máa ṣubú ní gbogbo ibi tó yẹ kéèyàn ti rí àánú gbà. Èèyàn lè máa ṣubú níbi tó yẹ kí ènìyàn ti rí àánú gbà. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé Olúwa, gbogbo ibikíbi tí mo ti ṣubú níbi tó yẹ ti rí àánú gbà, gbogbo ibi tí mo ti ṣubú nínú ìrìn àjò ìgbéyàwó mi, gbogbo ibi tí mo ti ṣubú nílé ọkọ mi, Olúwa gbà mí, Olúwa gbà mí. Ọlọ́run kan fi hàn mí fẹ́rẹ́. Ẹ wò, Ọlọ́run kan fi hàn mí fẹ́rẹ́ ní last week pé ọmọbìnrin ọkọ rẹ̀ gbà nǹkan lára rẹ̀. Nǹkan tó gbà yìí ó wà láàárín èmi àti Ọlọ́run sì bá mi dá májẹ̀mú pé tí ọkọ yìí ò bá fi tó gbà yìí lẹ̀, ọkọ yìí ó bẹ̀rẹ̀ àìsàn. Tó wá ṣe mí láàánú ni pé ìyá ọmọbìnrin tún lè fẹ́ràn rẹ̀ kó mọ gbàdúrà fún pé bọ́jú ó ṣàìsàn Olúwa, bọ́jú ó ṣàìsàn. Ó fẹ́ kó kọ̀ tí ò bá ti dá tó fẹ́ gbà. Májẹ̀mú tọ́lọ́run gbé mi dání. Tó fi hàn mí ni pé ó gba nǹkan lára ọmọbìnrin, ó sì fi tó gbà hàn mí. Ọlọ́run sì ní tí ò bá ti dá padà yóò ṣàìsàn. Òun àìsàn yìí lòun sì fi dá tó gbà lọ́wọ́ ọmọbìnrin yìí padà. Àbẹ́yìn ó ṣe wá gbìyànjú tó dé lu òyìnbó tí sì tún wá ń jìyà nílùú òyìnbó. Èèyàn dé lu òyìnbó, èèyàn sì tún wá ń jìyà, èèyàn sì tún wá ń ráre nílùú òyìnbó yìí. Àfi tó ò bá lè ṣiṣẹ́ tàbí ogún tẹ̀lé ọ débẹ̀ tó yọ̀lẹ́ ló kù, àbí ogún wá láti ilé tó bọ́ dé lu òyìnbó yìí ló tún lè dé lu òyìnbó yìí tó tún lè jìyà. Ni mo ṣe sọ pé gbogbo ẹ̀yin tẹ́ bá wà lóyìnbó tó sì ń fèsì oríṣiríṣi challenges, gbàdúrà lórí ogun àtiléwá, gbogbo ẹ̀ la bá pàdé nínú 30 days fasting and prayer tó ń bọ̀ yìí. 30 days fasting and prayer, gbogbo ẹ̀ la bá pàdé níbẹ̀. Àwọn ẹrù wo ní bẹ nínú ayé wa, ẹrù wo ló dá wa dúró, ẹrù wo ni ò jẹ́ kọ́nà ó gbà wá. Bẹ́rù bá ti wà tí ọ̀nà òjú báyìí lọ tó fẹ́ gbà débi ìṣerere, ṣùgbọ́n tí ẹrù wà tẹ́rù rí báyìí ó bá ti dẹnu ọ̀nà yóò dá àyàn dúró ni. Olúwa gbà mí, ẹ gbàdúrà pé Olúwa gbà mí, gbogbo bí tí mo ti ṣubú, Olúwa gbà mí, Olúwa gbé mi dìde, Olúwa gbé mi dìde, Olúwa gbé mi dìde, Olúwa gbé mi dìde. Olúwa gbé mi dìde. Ẹ jẹ́ ké pe Ọlọ́run, ẹ gbàdúrà, ẹ ké pe Ọlọ́run pé Olúwa gbé mi dìde, Olúwa gbé mi dìde, Olúwa gbé mi dìde, Olúwa gbé mi dìde, Olúwa gbé mi dìde. Ẹ bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ bá Ọlọ́run sọ̀rọ̀,
ẹ bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ bá Ọlọ́run sọ̀rọ̀. Olúwa gbé mi dìde níbi tí mo ti ṣubú, ẹ̀mí mímọ́ gbé mi dìde níbi tí mo ti ṣubú, ẹ̀mí mímọ́ gbé mi dìde. Ẹ máa gbàdúrà ìgbédìde, àdúrà ìgbédìde. Ibi tó ti bá a ti ṣubú, bóyá látara bàbá la ti ṣubú, bóyá látara ìyá, bóyá látara ìyàwó, bóyá látara ọkọ. Ẹlòmíì ṣubú látara ọkọ tí ò mọ̀, ọkọ gan ò mọ̀ pé ìyàwó òun ṣubú látara òun, ìyàwó gan ò mọ̀ pé ọkọ òun ṣubú látara òun. Ọkọ ó sì máa ṣiṣẹ́ bí erin, yóò máa jẹ̀jẹ̀ ìrírí, kò ní sí ọ̀nà àbáyọ. Ìwọ náà gbàdúrà lónìí pé Olúwa, gbogbo bíkíbi tí mo ti ṣubú, Olúwa gbà mí. Àjò nìyá mi wá lọ nítorí ọmọ sì ṣubú láti pàṣẹ àjò tí ìyá wá lọ. Gbogbo ọmọbìnrin kan sọ̀rọ̀, mo ní àá tí o fẹ́ ṣe rere, mọ́mí ẹ kọ́ ọmọbìnrin ní ṣọ́ọ̀bù náà gbàdúrà mọ́ wọ́n ti rí pé gbogbo wòlíì ni ó máa sọ pé iṣẹ́ kan láṣẹ fún yín yín kan lá Ọlọ́run ti sọ nǹkan fún ọ, kò sì rí bẹ́ẹ̀. Tó fẹ́ ṣe rere, nǹkan méjì lọ́lọ́run yàn mí nípa ẹ̀. Mo ní sọ fẹ́ ṣe rere, ó ní bẹ́ẹ̀ ni. Mo ní ọkùnrin méjì tó ń fẹ́ lọ mú kan nu wọn kó o jẹ́ kíkan máa lọ láyọ̀ àtàlàáfíà. Ó lóun ti gbọ́ dádì. Ó ní ṣùgbọ́n òun wò pé ìkan lè má fẹ́ràn kíkan ó fẹ́ ọmọ wa ń fẹ́ràn méjì oṣù gbàdúrà kó fẹ́ ṣe rere, jẹ́ kíkan máa lọ mẹ́yọ kan. Ó lóun ti gbọ́. Mo lẹ́lẹ́kejì mọ́mí ẹ̀ kó náà wà lábẹ́kúta. Mo ní sọ fún mọ́mí ẹ̀ kí wọ́n lè sáré lọ ní alájò mọ́ nítorí ẹ̀ àjẹ́bẹ̀ wọn ò ní jẹ́ kó rọ́nà lọ. Ó lóun ti sọ ohun tí pé wọ́n kó sọ fún ọ tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ fún wọn nọ́mbà mi kí n bá wọn sọ̀rọ̀. Olúwa gbà mí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ń ṣubú látara ìyá tí wọ́n sì mọ̀. Ìyá náà sì ń gbìyànjú ni pé kọ́mọ òun wáyé rẹ̀ ó lè da náà ní ṣe é ṣáájò kiri, ṣùgbọ́n nípasẹ̀ náà wọ́n fi ṣubú. Ó yẹ képe Jésù kó Olúwa níbi tí mo ti ṣubú, Olúwa gbé mi dìde, Olúwa gbé mi dìde. Ọ̀pọ̀lọpọ̀ ló ṣubú lónìí tí ó mọ̀. Ọmọ mi ṣubú látara ìyá, mọ́dọ́dọ̀ ìyá rẹ̀ mọ́ o, àjẹ́ ni o, àjẹ́ ni ìyá rẹ̀ o, àjẹ́ ni mọ́dọ́dọ̀ rẹ̀ mọ́ o. Ọmọ náà sì pàyàtì, ìyá wa ń jẹ̀yà, ìyá wà nínú ìpọ́njú, gbogbo nǹkan wá ń lọ, ó wá lọ bó ṣe ń lọ fún bóyá gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí dàrú, ó wá lọ káàkiri. Wọ́n ní yẹ́ ẹ̀ ní bẹ́ẹ̀ di ọ̀rọ̀ rẹ̀, ẹ̀rí kó ti ṣubú, yóò tó wá máa fi yóò máa wá gbàdúrà kú fún yá ìpé kí yá ìṣá àkú. Bó bá kú ńkọ́, ègún tó ti gé ẹgbẹ́ ilé ọ lórí kó tó lọ ńkọ́. Ọmọkùnrin mo gbàdúrà, mo ní ìyàwó tó fẹ́ kọ́kọ́ rẹ̀ ṣoríire, ó ní bẹ́ẹ̀ ni dádì. Ìyá rẹ̀ ńkọ́, wọn láwọn ọmọ ibi tí ìyá ń gbé. Ọkọ ìyá rẹ̀ ńkọ́, ó lóun gbọ́ pé Ìbàdàn ni wọ́n ń gbé. Ó wà wọn lọ ẹ̀yin méjèèjì, ẹ wà lọ dọ̀bálẹ̀, ìwọ dọ̀bálẹ̀, ìyàwó ó kúnlẹ̀, ẹ bẹ̀ ìyá ẹ ó ní dádì wọn láwọn ò gbọdọ̀ fojú kan ìyá mi mọ́. Mo ní kí ló dé tó fẹ́ ṣoríire? Wọ́n ní ọmọ fojú kan ìyá rẹ̀ mọ́, wòlíì tó ní ọmọ fojú kan ìyá rẹ̀ mọ́ ìkà ni, kò sòtítọ́ fún ọ. Ìyàwó gbé fóònù ẹ fóònù spíkà, ìyàwó ẹ bọ́ta torí ìfẹ́ da lérú. Oníyàwó mélòó lẹni? Ní dádì kò ń sòótọ́, ọmọbìnrin kan wà tó ń fẹ́ kò lọ́kọ, tó bá sì sọ pé òun ò fẹ́ mọ́ ní máa ń ronú, òun nìkan náà ni. Mo ní ẹ bá lọ sùn dọ̀ ẹ̀, ẹ wá fa sọpamọ́ sọ́dọ̀ ẹ̀, bẹ́ẹ̀ ni dádì, torí òun ò mọ bó ṣe fẹ́ sílẹ̀, ó tún máa ń hẹ́pù òun, ó lè ní ẹ̀sìn fìyà jẹ ìyá oníyà. Òun náà lè gbà tí n bá ti sòótọ́ fún ọ bẹ́ẹ̀ wọ́n lè gbàdúrà mọ́, èmi ò sì ní parọ́. Òun ní olè ní ẹ̀sìn fìyà jẹ ìyá oníyà pé ìyá làjẹ́, ẹ̀yin gan làjẹ́, ẹ níyàwó sílé, ẹ sì tún lọ sùn sọ́dọ̀ obìnrin kan mọ́jú, ẹ sì lè fẹ́ ṣe rere. Ètò wa fìyà jẹ ìyá tó yẹ kó mọ gbàdúrà fún ní gbogbo ìgbà, ẹ ń fìyà jẹ wọn ní ẹ mọ́dọ̀ọ́dọ̀ rẹ̀ mọ́. Olúwa gbà mí. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ní àwa ènìyàn ti ṣubú, ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀nà tí àwa ènìyàn gbà ṣubú. Ẹja képe Ọlọ́run tó Olúwa níbo ni mo ti ṣubú, Olúwa gbé mi dìde. O lè ṣubú kó o mọ̀ mọ̀, èèyàn lè ṣubú kéèyàn mọ̀ mọ̀ pé ibi tí mo ti ṣubú ni. Olúwa gbé mi dìde, Olúwa gbé mi dìde, Olúwa gbé mi dìde, Olúwa gbé mi dìde. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ képe Ọlọ́run tó Olúwa, ẹ̀mí mímọ́ gbé mi dìde. Ayérayé, I want you to lift me up with your power in the name of Jesus Christ. I want you to lift my life up with power in the name of Jesus Christ. I want you to put me in glory in the name of Jesus Christ. I want my glory to be rise in the name of Jesus Christ. Ẹja kẹ́kọ̀ọ́ lọ́rùn tó Olúwa kó fẹ́ kó ṣàánú mi. Èṣù tó obìnrin jẹ́. The serpent must clever. The
most clever animal in the bush is serpent. Is serpent. Ejò ni. Ó wà ó gbọ́n ó fi ọgbà àrékèrèkè tí ọmọbìnrin ṣubú. Ó fi ọgbà àrékèrèkè ṣe kí ni ó fi tí ọmọbìnrin ṣubú. The serpent was more clever than any other wild animal. The Lord God has made the serpent said to the woman, if God really said you must not eat of any tree in the garden. Ọgbọ́n ni ọgbọ́n ló ta sọ́dọ̀ sọ pé ẹ má jẹ èso yìí ògbọ́ kò fẹ́ kẹ́ ẹ dàbí tó ní kò fẹ́ kẹ́ ẹ jọ ní kò fẹ́ kẹ́ ẹ rí bí tó ní. Ó yẹ ẹ gbàdúrà ẹ pé Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa gbà mí gbogbo bí tí mo ti ṣiṣẹ́ gbogbo bí tí mo ti kọsẹ̀ tí mo ti ṣubú Olúwa gbà mí ayérayé ẹ gbà mí ẹ gbàdúrà o gbọ́dọ̀ dìde nínú oṣù tá a wọnú ẹ̀ èyí ní on the 1st of July o gbọ́dọ̀ dìde ọ̀pọ̀lọpọ̀ ti ṣubú nígbà tó ti béèrè yóò rí gbà ó ti wọ́n jẹ́kẹ́ mi náà tún lọ dákájò jẹ́kẹ́ tí lọ tẹríba fún èrè ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bákan náà ni nígbòlógbà tó ti ṣubú sọ fún ọlọ́pàá Olúwa ṣàánú mi ayérayé ṣàánú mi wọ̀ mí láṣọ ògo tuntun aṣọ tí mo wọ̀ tí mo fi ṣubú Olúwa bọ́ jóná ègún tó wọnú ayé mi tí mo fi ṣubú Olúwa gbà kúrò Olúwa mú ègún yìí kúrò lónìí ní orúkọ Jésù Olúwa mú ègún yìí kúrò ègún tó wọnú ayé ọmọ mi tí ọmọ mi fi ṣubú Olúwa mú ègún yìí kúrò ègún tó wọnú ayé ọkọ mi tí ọkọ mi fi ṣubú Olúwa mú ègún yìí kúrò ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ ẹ bá àwọn bá sọ̀rọ̀ ẹ bá Ọlọ́run ayérayé ẹ bá ọ̀gá ògo sọ̀rọ̀ ègún tẹ̀kú bá wọnú ayé èèyàn máa ń ṣubú Olúwa gbà mí Ọlọ́run ní ohun gbogbo tí mo dá dáradára ni ẹ wò ẹ gbọ́ mi ohun gbogbo ṣe rí ọ̀rọ̀ yẹn ó máa ń fún mi ní okun nígbà tí ìpèníjà bá dé when I'm facing challenges that word of God it gave me more strength. Ohun gbogbo tí mo dá dáradára ni everything that God created is a good thing there's nothing that God created that is bad. Tí n bá ti rántí mo máa ń ní okun nígbà tí ìpèníjà bá dé when challenges come I will remember this word of God and I will have strength in God that everything that I created is good. Tí o bá wá la ìṣòro kọjá tó wá mọ the next thing pé jẹ́ kí n képe Ọlọ́run alààyè jẹ́ kí n képe ọ̀gá ògo ẹ gbọ́ ọmọbìnrin tó give testimony last week tó lọ ṣe operation dádì ọmọ ní ẹ fẹ́ ṣe operation pé bẹ́ẹ̀ dádì ẹ̀rù ń bà mí mo ní ẹ̀rù ń bà yín ẹ̀rù gbọ́dọ̀ bà yín sọlọ́run òkè àánú ò tí ì dábìrà rí oríṣiríṣi nínú ayé yín ni kí wàá lẹ́dẹ́tẹ̀ tó ń bẹ̀rù mo ní kò burú mò ń bọ̀ mo sì wọnú studio Olúwa kí ni kọ́mọbìnrin ṣe kó sọ operation yìí ni ẹnìkan wà lábẹ́ ohun yìí nígbà tó pè mí pé dádì mo fẹ́ sọ operation ọrùn mi kìdí kan máa ń wú sí mi lọ́rùn ó sì máa ń bu ọrùn mi so yóò máa bu ọrùn mi so báyìí àwọn dókítà náà àfi tí ń bá sọ operation Ọlọ́run ní kó má sọ operation mo ní ṣe o gbàgbọ́ níbẹ̀ ni ẹ gbàgbọ́ ó yẹ ẹ jáná ti rọ̀ ó yẹ ẹ fi pa ẹ̀rọ tó bá ṣẹlẹ̀ ọrùn yín kọ́ Ọlọ́run ò tiẹ̀ gbúrò ẹ̀ mọ́ dádì Olúwa ṣe Ọlọ́run kí ni kọ́ máa ń ṣe Ọlọ́run ní kó lọ sọ operation yìí kíákíá 2 weeks tí ò bá sọ operation 2 weeks ló kù pé ṣé o rántí àlá tó lápẹ́ wọn náà ru òkú òun lọlé láti ìlú òyìnbó ẹ lọ sọ operation yìí kíákíá kò gbọdọ̀ pẹ́ dáàdì wọ́n mọ̀ ni wọ́n gbélé ọmọ mi jáde tí mi ò sì tí ì bí mọ́ ni ṣé ẹ gbàgbọ́ ni wọn ò ní fọwọ́ kan lé ọmọ yìí Ọlọ́run ni ó ní ẹ ní ìrètí nínú Olúwa ní ìgbà ìpọ́njú Ọlọ́run wa ní kí n máa kọrin fún pé jẹ́ káyé lè mọ̀ pé mo ní ọ ní bàbá orin ní kó máa kọ gbogbo ìgbà tó bá ti wà nínú àdúrà nínú operation yìí kí wọ́n tó bẹ̀rẹ̀ operation orin ní kó máa kọ ní gbogbo ìgbà àti Ọlọ́run ní ẹ lọ gbàdúrà ọjọ́ 3 fún kó ya omi sí mọ́ ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọmọ sọ operation tó mo ní sọ́dé lé ọmọ yín ó dáàdì wọn fọwọ́ kan lé ọmọ òun o Olúwa gbà mí nítorí pé mo ní ìrètí nínú rẹ mo ní ayọ̀ nínú rẹ Olúwa gbà mí
Olúwa gbà mí, ẹ gbàdúrà, ẹ ké pe Ọlọ́run, ẹ ké pe Ọlọ́run, ẹ ké pe atóbijù. Olúwa gbà mí bí mo ṣe ń lọ yìí. Olúwa, mo fẹ́ máa rí ojú rere rẹ, mo fẹ́ máa rí àánú rẹ, mo fẹ́ máa rí ìbùkún rẹ. Ó yẹ ẹ ké pe Ọlọ́run, ẹ ké pe Ọlọ́run, ẹ ké pe Ọlọ́run, torí òun nìkan lọ́ba, òun nìkan lọ́ba, òun nìkan lọ́ba. Ẹ ké pe, ẹ ké pe, ẹ ké pe, ẹ ké pe, òun nìkan ni ẹ ké pe. Ó dàbí wọn fọwọ́ kan lé ọmọ òun ò tiẹ̀ mọ̀ pọ́n sọpírẹ́sàn, wọ́n lòun ò bíléèdì gan. Ọlọ́run ò dá mi ìfisílẹ̀, èmi mo má jẹ̀mú tó bá mi dá. Nítorí ẹ̀ mo ní sọ pé tí n bá dórí òkè ẹlòmíì ò mọ̀ sọ pé oògùn ní ń lò, agbára òkùnkùn ni. Ẹ̀yin lẹ́ẹ̀ mọ̀ sọ pé kì í ṣagbára òkùnkùn, torí mo mọ tó fi hàn mí, mo sì mọ má jẹ̀mú tó ń bá mi dá. Ẹ já gbàdúrà pé Olúwa, ibi gbó ni mo ti ṣubú, gbogbo ti wọnú ayé mi. Ìyàwó, gbàdúrà ìfọkọ rẹ o, ibo lọkọ mi ti ṣubú. Olúwa, bí ọkọ mi dìde, níbo ló ti ṣubú, gbé dìde. Olúwa, gbé mi dìde, nítorí pé mo ti di ọmọ rẹ, mo ti jẹ́wọ́ rẹ ní Ọlọ́run mi. Olúwa, gbé mi dìde, Olúwa, gbé mi dìde, Olúwa, gbé mi dìde, Olúwa, gbé mi dìde. Ẹ ké pe Ọlọ́run, ẹ ké pe Ọlọ́run, ẹ ké pe atóbijù. Olúwa, gbé mi dìde, Olúwa, gbé mi dìde, Olúwa, gbé mi dìde, Olúwa, gbé mi dìde, Olúwa, gbé mi dìde. Ọba àwọn ọba, gbé mi dìde, atóbijù, gbé mi dìde, 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 gbé mi dìde. Ó ní mo dá ìmọ́lẹ̀, mo sì dá òkùnkùn, mo dá àlàáfíà, mo dá àlàáfíà. Olúwa, ó lóun òun dá ìmọ́lẹ̀, mo sì dá òkùnkùn, mo sì mú àlàáfíà wá, mo sì dá ó nìkan, ó lè dá òkùnkùn, ó sì dá ìmọ́lẹ̀. Ó wá wò ó pé ìwọ tó bá ti wà nínú ìmọ́lẹ̀, ó sì máa rí ìmọ́lẹ̀. Ìwọ tó bá wà nínú òkùnkùn, ó sì máa rìn nínú òkùnkùn. Olúwa, ó yá gbà mí. Níbo ni mo ti wà nínú òkùnkùn tí mo ti ṣubú? Ó ní bí ènìyàn bá rìn nínú òkùnkùn yóò fi ẹsẹ̀ kọ, èyí ó sì ṣubú. Olúwa, níbo ni mo ti wà nínú òkùnkùn tí mo fi ń fẹsẹ̀ kọ, tí mo fi ń lá àlákàlà? Olúwa, tú mi sílẹ̀, gbà mí, gbà mí, gbà mí, gbà mí. Ẹ bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ níbi tẹ́ ẹ wà. Ẹ jábẹ̀ sí sọ fún Olúwa pé Olúwa, mo dúpẹ́ pé o tú àṣírí ogun tó ń dà mí. Olúwa, mo dúpẹ́ pé o ti gbé mi dìde, mo dúpẹ́ pé o ti gbé ìdílé mi dìde, mo dúpẹ́ pé o ti jẹ́wọ́ ara rẹ nínú ayé mi, mo dúpẹ́ pé o ti jẹ́wọ́ ara rẹ nínú ayé ọmọ mi. Nígbà tí n bá padà wá ní ọjọ́ Monday, Olúwa, jẹ́ kí n padà wá pẹ̀lú ọpẹ́, jẹ́ kí n padà wá pẹ̀lú ìyìn. Olúwa, jẹ́ kí n padà wá pẹ̀lú orin ọpẹ́, jẹ́ kí n padà wá pẹ̀lú orin ìyìn. Ẹ bẹ̀rẹ̀ sí fún Ọlọ́run sọ̀rọ̀, ẹ bẹ̀rẹ̀ sí fún Ọlọ́run sọ̀rọ̀. Olúwa, gbà mí, Olúwa, gbà mí, Olúwa, gbà mí. Ó ní tẹ́lá wọ Isaiah 45 verse 17. Ṣùgbọ́n Ísírẹ́lì ni a ó gbàlà láti ọwọ́ Olúwa pẹ̀lú ìgbàlà ayérayé. Ó ní Ísírẹ́lì la ó gbàlà láti ọwọ́ Olúwa pẹ̀lú ìgbàlà ayérayé. Kì yóò kan ní lábùkù tàbí kí a dójú tì yín títí ayé àìnípẹ̀kun. Ó ní a ò ní kàn yín lábùkù, a ò sì ní dójú tì yín títí ayé àìnípẹ̀kun. Ó yá gbàdúrà lórí fún Olúwa. Ó gbogbo bí tí mo ti ṣubú, nítorí kó bá wa dá májẹ̀mú pé Ísírẹ́lì, a ó gba Ísírẹ́lì là àti ọwọ́ Olúwa wá pẹ̀lú ìgbàlà ayérayé. Olúwa, gbà mí là, Olúwa, gbà mí là, kí ìgbàlà ayérayé gbà mí là. Olúwa, gbà mí là, Olúwa, gbà mí là, Olúwa, gbà mí là. Kẹ́ ẹ rí ọwọ́ agbára rẹ nínú ayé àwọn ọmọ mi, kẹ́ ẹ rí ìyípadà rere nínú iṣẹ́ mi, ló gbẹ́gẹ́ ilé ìyípadà rere nínú ìdílé mi. Ó yẹ gbàdúrà ní orúkọ Jésù. Mo fẹ́ gbàdúrà fún gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn yìí báyìí. Mo fẹ́ gbàdúrà fún yín, mo fẹ́ gbàdúrà fún yín, mo fẹ́ gbàdúrà àdúrà. Olúwa, níbi tí mo ti ṣubú, Olúwa, gbé mi dìde. Níbi tí mo ti ṣubú, Olúwa, gbé mi dìde. Olúwa, gbé mi dìde, Olúwa, gbé mi dìde, Olúwa, gbé mi dìde. Mo fẹ́ fún gbogbo wa gbé omi síwájú. Ẹ gbé omi yín síwájú. Ẹ gbé omi yín síwájú. Bring your water, bring your water, bring your water. I want to praise the water for you. Ẹ gbé omi síwájú, ẹ gbé omi síwájú. Ọba àwọn ìwọ lọ́ba bá wa. Ẹ gbé omi yín síwájú. Ẹ gbé omi yín síwájú. Ẹ máa béèrè nǹkan tẹ́ ẹ fẹ́, nǹkan tẹ́ ẹ fẹ́,
ìgbédìde tẹ́ ẹ fẹ́ ibi tẹ́ ẹ ti ṣubú oníkálukú mọ̀ èmi ò mọ̀ bẹ́ẹ̀ yín mọ̀ oníkálukú mọ̀ ibi tó ti ṣubú bóyá ilé ọkọ ló ti rí ìdààmú bóyá ilé ìyàwó ni bóyá níbi iṣẹ́ rẹ ni I don't know where you fell but I want you to say something inside the water wherever you are passing through now whatever you are passing through ask God to lift you up lift your glory up. Ẹ gbàdúrà ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ ọba àwọn ọba tó jẹ́rìí ara rẹ̀ mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ìwọ kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ẹ lànà ẹ̀sọ́ tẹ́ ẹ fẹ́ ẹ sọ̀rọ̀ àṣẹ ìwọ tó jẹ́ pé àlákàlà àlá ló máa ń gbé ọ ṣubú sọ ọ̀rọ̀ tó fẹ́ sínú omi bóyá àlá ló ń gbé ọ ṣubú bóyá kankan ló dáwọ́lé tó ń gbá ìjákulẹ̀ pàdé bá Ọlọ́run sọ ọ̀rọ̀ àṣẹ sínú omi lo ahọ́n rẹ láti pàṣẹ sínú omi lo ahọ́n rẹ láti pàṣẹ. Èyí ò mọ tó fẹ́ kí Ọlọ́run ṣe fún ọ. I don't know it. Whatever you want God to do for you, start asking God whatever you want. Ẹ̀mí àwọn wòlíì ẹ̀yin kúkú lágbára wa ẹ̀mí mímọ́. Àkókò rèé fún oníkálukú láti béèrè. Ọlọ́run bá mi dá májẹ̀mú pé òun ò mọ̀ fi omi ṣe iṣẹ́ ìgbàlà. Ẹ wo iye àwọn tó ti lo omi tí ayé wọn ti yí padà. Ẹ wo iye àwọn tó ti lo omi tí ìrìn àjò wọn ti yí padà sí rere. Ọlọ́run ló mú wọn fi omi ṣe iṣẹ́ ìyanu. Mímọ́ ẹ ṣé o, mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí mímọ́ ẹ ṣé o, mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o. Àpáta Ísírẹ́lì tí ò ṣe é bì ṣubú lágbára wa ẹ máa ṣe o. Àpáta ayérayé lágbára wa Ẹ̀mí mímọ́ ẹ ṣé o. Ẹ béèrè tẹ́ ẹ bá fẹ́ ní ọwọ́ Ọlọ́run ohun tí ẹ bá fẹ́ ẹ béèrè ní ara wa ẹ̀mí mímọ́ ẹ ṣé ara wa ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí mímọ́ ara wa ẹ̀mí mímọ́ ẹ ṣé ẹ béèrè nǹkan tẹ́ ẹ fẹ́ ẹ béèrè ẹ̀yin kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀yin kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé. Kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé o kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ní orúkọ Jésù ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù Olúwa Ọlọ́run ayérayé Ọlọ́run alágbára ẹ gbé omi yín síwájú ọba tó pọ̀ nípa àti agbára ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù a gbé ọ̀gá yàn ọ́ lógo a dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ lónìí a dúpẹ́ fún àdúrà rẹ lónìí a dúpẹ́ fún ìyàsímímọ́ ayé wa lónìí a dúpẹ́ fún ìgbéga ní gbogbo ibikíbi tí a ti ṣubú a dúpẹ́ fún ìgbédìde ní gbogbo ibikíbi tí a ti fẹsẹ̀ kọ́ tá a ti ṣubú a dúpẹ́ fún ìdáríjì adúpẹ́ pé o ti fi ẹ̀jẹ̀ rẹ pa ègún rẹ́ adúpẹ́ pé gbogbo ọ̀rọ̀ òdì tó gbé wa ṣubú o ti fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ ògo ni fún orúkọ rẹ bàbá ògo ni fún orúkọ rẹ ìdílé kọ̀ọ̀kan tó wà lábẹ́ ohùn lónìí wọ́n ti ké pè ọ́ Olúwa gbọ́ ohùn wọn Olúwa gbọ́ igbe wọn sọ ẹkún wọn dẹ̀rín gbogbo ẹnikẹ́ni tó wà lábẹ́ ohùn tó ń bá ìjákulẹ̀ pàdé lórúkọ Jésù ayé wa kó gba ìyípadà
ayé ọmọ kó gba ìyípadà, ayé ọkọ kó gba ìyípadà, ayé aya kó gba ìyípadà. Gbogbo tí ẹ̀mí òkùnkùn ti fi ọ̀nà èrú gbà, Olúwa ẹ máa dá a padà, ẹ̀yin ogun ọ̀run ẹ máa gbà á padà. Májẹ̀mú òkè àánú ìtúsílẹ̀ ọba tó pọ̀ nípa àti agbára, Ọlọ́run ìgbà Isaiah 45, ó yẹ ẹ dá a padà. Gbogbo tí èṣù ti gbà lójú àlá, gbogbo tí wọ́n ti gbà lójú oorun, ó yẹ ẹ máa gbà á padà. Lórúkọ Jésù ẹ gbà á padà pẹ̀lú ọwọ́ iná. Gbogbo ẹnikẹ́ni tó wá gbógun tì yín, mo pa á láṣẹ lórúkọ Jésù. Gbogbo tó sara wọn jọ tó péjọ nítorí ọ̀rọ̀ yín, ọ̀run fi wọ́n ṣẹ̀sín. Olúwa Ọlọ́run ayérayé, àṣẹ ìyàsímọ́ kó wọnú omi lọ, àánú kó wọnú omi lọ, ìràpadà kó wọnú omi lọ, ìtúsílẹ̀ kó wọnú omi lọ. Ògo Ọlọ́run kó fara hàn nínú ayé yín, nínú ayé àwọn ọmọ yín. Ògo Ọlọ́run kó fara hàn. Ẹni tó bá mu omi kára kó tù, ẹni tó bá fi omi wẹ̀ kára kó tù, kí gbogbo àmì òkùnkùn kó ṣí dànù. Iná Ọlọ́run kó jó gbogbo ogun òkùnkùn run ní orúkọ Jésù. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìrírí Olódùmarè, gbogbo èyí tá a dé ilé ọmọ yín, bẹ́ẹ̀ bá lo omi kẹrí àánú gbà, á tú ilé ọmọ náà sílẹ̀. Gbogbo èyí tẹ́ wà nípò ìlóyún, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìrírí Olódùmarè, ọwọ́ ayé, ọwọ́ òkùnkùn kò ní lágbára lórí ọmọ náà. Àánú Ọlọ́run, ààbò Ọlọ́run kó dájú lórí ọmọ náà lórúkọ Jésù Kristi. Ọjọ́ ìkúnlẹ̀ kò ní jẹ́ ọjọ́ ẹkún, ọjọ́ ìkúnlẹ̀ kò ní jẹ́ ọjọ́ òṣè lórúkọ Jésù. Gbogbo ẹ̀yinkẹ́ni tẹ́ wá ń wojú Ọlọ́run fún ọmọ, tẹ́ ń wojú Ọlọ́run fún ọmọ lórúkọ Jésù, ọ̀run kó dá yín lò. Gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run fún ọkọ, ọ̀run kó dá yín lò. Gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run fún ìyàwó, ọ̀run kó dá yín lò. Gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run fún físà, gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run fún ìwé ìgbélùú, ọ̀run kó dá yín lò. Kẹ́rí aláàánú, ọ̀nà kò ní dí mọ́ yín, ogun ò ní borí yín ní orúkọ Jésù Kristi. Nítorí pé a gbàdúrà lórí ìṣubú ènìyàn, gbogbo ibikíbi tí a ti mọ́ lọ báyìí lẹ́yìn àdúrà òní, tá a tún ti lè ṣubú, ọ̀run kó máa kó wa yọ lórúkọ Jésù. Lọ́wọ́ alárékérekè ènìyàn, lọ́wọ́ ẹlẹ́tẹ̀ ènìyàn, ọ̀run kó máa kó wa yọ lórúkọ Jésù. Ọ̀run kó kó wa yọ, ọ̀run kó kó wa yọ. Gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ òfin lónìí, a dá yín láre láti òní lọ. Ọ̀run dá yín láre láti òní lọ. Ìlọsíwájú kó dé bá ayé yín, ìlọsíwájú kó dé bá iṣẹ́ yín, ìlọsíwájú kó dé bá ìgbéyàwó yín, ìlọsíwájú kó dé bá ayé àwọn ọmọ yín. Mo súre fún yín lónìí nítorí pé Ọlọ́run ní òun fún mi ní àṣẹ. Bẹ́ẹ̀ bá rántí ìran tí Ọlọ́run fi hàn mí nínú ìran, mo rí pé eyín iwájú mi méjèèjì yọ. Wọ́n rò pé eyín iwájú mi méjèèjì ló yọ yìí. Wọ́n wá yọ sọ́wọ́, mò ń wò báyìí. Wọ́n á ní kí n jáde kí n lọ fi hàn ìyàwó mi pé wo eyín mi mà yọ. Mo ní wo eyín mi mà ti yọ. Tí wọ́n ní ó dáa tí màá fẹ eyín sí wọn báyìí, mo rí pé méjì míì tuntun ti wù padà síbẹ̀. Ọlọ́run ní sórí, mo pààrọ̀ àṣẹ, mo fún ọ ní àṣẹ tuntun míì lónìí. Kò sì sí tí mo sọ tí ò ní rí bẹ́ẹ̀ lórí agbára Ọlọ́run. Èmi gan tún ṣe mistake, mo sọ fúnra mi pé Ọlọ́run ti 28 ká tó gba kíì, ó sì wá sí ìmúṣẹ. Olúwa, mo lo àṣẹ náà lónìí. Gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn yìí tó sì gbàgbọ́ pé kò sí agbára oṣó, kò sí agbára àjẹ́, kò sí agbára èmèrè, nítorí pé ó ti fi èmi jọba lórí wọn. Ó ní orúkọ Jésù kí gbogbo orúnkún ó wólẹ̀. Mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde síbi tó ti gbé omi dání. Bí àwọn kan bá lè lò tán ràánú gbà, bí adẹ́tẹ̀ bá lè wẹ̀ nínú omi tó sì mọ́, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Olódùmarè, gbogbo àmì òkùnkùn lára ọ̀run ṣìnà dànù pẹ̀lú iná. Àṣẹ ọ̀run ṣì dànù pẹ̀lú iná. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Olódùmarè, bí ìyá ibà lè lò láàárín ọjọ́ 7 tá a fi ń gbàdúrà yìí. Ọlọ́run fi hàn mí pé ẹnìkan wà lábẹ́ ohùn mi lọ́dún náà. Ìyá yìí ó rùn, kò lè lọ patí, kò lè lọ ibì kankan. Ó ní bẹ́ẹ̀ ni èmi ni dádì, pé máa lọ bí iṣẹ́, mo máa ń kó pẹ̀fíìmù sínú báàgì nílùú òyìnbó. Olúwa, ṣáàtú sọ pé ogun tó le dé ìlú òyìnbó ni. Ó máa ń rùn, ó lóun ilé dúró, ó ní fúnra òun gan, ó máa ń gbóòórùn pé òun rùn bí ìgbẹ́. Ọlọ́run ní lọ gbàdúrà ọjọ́ 7 pẹ̀lú ẹ̀, ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, ó sì ń fomi wẹ̀. Bàbá ti gbàdúrà tán, gbogbo ara ẹ̀, ó ní dádì, ara òun, gbogbo skin ara òun máa ń ṣí èpo dànù. Àṣẹ tó ṣiṣẹ́ ìtúsílẹ̀ fún ìyá yìí, gbogbo ìwọ tó wà nínú ìdè, èmi ò mọrú ìdè náà. Lónìí lórúkọ Jésù, mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde sínú omi. Tó o bá ti lo omi, ọ̀run bẹ̀rẹ̀ sí tú ọ sílẹ̀. Ìyá ẹni dádì, gbogbo skin òun máa ń ṣí èpo. Mo ní ẹ má wọrí. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run alààyè, ọba tó pọ̀ nípa àti agbára, nítorí pé o pè mí, o rán mi níṣẹ́. Gbogbo ibikíbi tí ìdíwọ́ wà nínú omi ara àti ẹ̀jẹ̀ ara rẹ, gbogbo ìwọ tí àrùn kan ń ṣe, gbogbo ìwọ tí ilé ìtọ̀ rẹ ò gba ìtọ̀ dúró, gbogbo ìwọ tá a fi gégòó pé àwọn ọmọ rẹ obìnrin ó máa ṣẹ̀sín, tí ìwọ náà sì nípìn nínú ègún yìí,
mo sọ lónìí tó bá lo omi ìtúsílẹ̀ rere dé. Ẹ gbọ́ testimony ọmọbìnrin ó ní dádì ẹ wo ọjọ́ orí mi mo sì ń tọ̀ ọ́ lé. Mo lẹ́ ń tọ̀ ọ́ lé. Mo ní kò burú ẹ gbómi sílẹ̀. Bá di ọjọ́ kẹta kẹ́ pè mí màá gbàdúrà sómi kẹ́ mú. Ẹ gbọ́ testimony ẹ̀ ńgbà tó ń gbùfù testimony tó ṣe testimony bí mo ṣe fẹ́ kí ni tó ṣẹlẹ̀ sí yín gan. Tó ní dádì mò ń tọ̀ ọ́ lé ni. Ọlọ́run sì fòpin sí i. Mo sọ gẹ́gẹ́ bí àṣẹ ṣe jáde náà lọ́jọ́ náà. Àṣẹ jáde lónìí sínú ayé tiẹ̀ náà. Gbogbo ibi tí èṣù ti ń pa ọ́ lẹ́kún lónìí ọ̀run tú ọ sílẹ̀. Gbogbo ibi tí ayé ti ń pa ọ́ lẹ́kún lónìí ọ̀run tú ọ sílẹ̀. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run ẹni tí ò fẹ́ràn rẹ tí ò fẹ́ rí ọ. Mo sọ ó yá kó bẹ̀rẹ̀ sí ṣíwé ìrántí kan. Olórí àti aláàánú tí ń nu omijé nù kó bẹ̀rẹ̀ sí ṣíwé ìrántí kan. Olùrànlọ́wọ́ tí ń nu omijé nù kó bẹ̀rẹ̀ sí ṣíwé ìrántí kan. Mo sọ gbogbo ìwọ abiyamọ tó wà lábẹ́ ohùn ò tún sunkún lórí ọmọ mọ́. Ohun tá a gbà lọ́wọ́ rẹ̀ yìí ẹnikẹ́ni tó gbà á lọ́nà èrú tí ò bá dá padà májẹ̀mú Ọlọ́run ìgbà Isaiah 45 ó lóun ó fi ṣẹ̀sí yóò wọlé àìsàn tí ò bá dá padà lẹ́yìn tó mú omi kó o rí i pé agbára kan wọnú ayé rẹ̀ ìtúsílẹ̀ kan débọ̀ lónìí lórúkọ Jésù ọ̀run kó bẹ̀rẹ̀ sí fi wọ́n ṣẹ̀sí. Ó yá kó o gba ìtúsílẹ̀. Mo ní kó o gba ìtúsílẹ̀. Mo ní kó o gba ìtúsílẹ̀. Mo ní kó o gba ìtúsílẹ̀. Gbogbo ìwọkíwọ tó wà lábẹ́ ohùn tá a bá ti gbé ọ ṣubú nípa oúnjẹ jíjẹ, tá a bá gbé ọ ṣubú nípasẹ̀ aṣọ wíwọ̀, tá a bá gbé ọ ṣubú nípa ọ̀rọ̀ sísọ, nítorí pé o wà lábẹ́ ohùn yìí lónìí ọ̀run tú ọ sílẹ̀. Ọ̀run tú ọ sílẹ̀. Ọ̀run tú ọ sílẹ̀. Ó yá nígbà tá ò bá padà dé pẹ̀lú ayọ̀ àti ọpẹ́ ni. Mo sọ gbogbo ìwà abiyamọ tó wà lábẹ́ ohùn ẹ ò ní sìnkú ọmọ, ẹ ò ní fojú mọ sàárè ọmọ o, ẹ ò ní mọ ibojì ọmọ. Mo sọ lórúkọ Baba, mo sọ ní orúkọ Ọmọ, mo sọ ní orúkọ Ọlọ́run ẹ̀mọ́ torí èmi ò ní àṣẹ mìíràn tó ju ti Ọlọ́run Elédùmarè lọ. Gbogbo ìwọ tó ń ṣàìsàn lábẹ́ ohùn ó yá gba ìwòsàn. Gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn tí ọ̀tá ń fi ògo rẹ ráre ó mọ̀ pé ológo ògo sì ń farahàn ṣùgbọ́n wọ́n ń fi ráre. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí tó bá lo omi ògo rẹ kó gba ìtúsílẹ̀. Aṣíwé ìrántí orin rere kàn, aṣíwé àánú kàn. Ó ti rí bẹ́ẹ̀ o, àṣẹ ti gùn ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín 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 lórúkọ Jésù. Hallelujah hallelujah hallelujah. Ògo f'Olódùmarè, ògo f'Olódùmarè, ògo f'Olódùmarè. Ẹ já bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ já bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Atóbijù. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin kúkú lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé o. Ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Omi yìí mímu ni o, ẹ lè mú ẹ lè fi wẹ̀. Lórúkọ Jésù ẹ ó sì rí ojú rere Ọlọ́run. Ẹ ó rí àánú gbà láwọn wòlíì. Ẹ̀yin kúkú lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé o. Ẹ̀yin ayé ẹ ṣé o, bàmọ́ pàrọ̀ òye. Ẹ já dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Àdàbà máa pàrọ̀ òye. Ẹ̀yin ṣáà ní agbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé o Bàbá. Èmi àtòsílẹ̀ fẹ́lẹ́ àbá, ìmí ìjàbí kílẹ̀ ṣe, ìyọ̀lá mẹ́lẹ́ àká. Àyànà rúbi láti. Oh my God. Ayérayé ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin kúkú lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé o. Ẹ̀mí àwọn wòlíì. Ṣáàdì tó mẹ́lẹ̀ sí ọmọ, ayérayé nínú àwọn ọmọ, èrò àmàmì náà tẹ̀. Lágbára wa o, ayé kúkú lágbára wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé Bàbá. Ayé kúkú lágbára wa o, ẹ̀mí mímọ́ ẹ máa ṣé o. Ayérayé nínú àwọn ọmọ, ìní ìjòkè àwọn ọmọ.
gbàdúrà fún yín dára fún yín orúkọ Jésù ó dára fún yín orúkọ Jésù ẹ̀ṣẹ̀ náà pàpọ̀ sí mi gbogbo mẹ́wàá tó kù jẹ́ ti yín lórúkọ Jésù Kristi àánú wa nínú God bless you orúkọ Jésù. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí tòní Olúwa ṣé o ẹ̀mí mọ́ ṣé o agbé ọ̀gá o bàbá lórúkọ Jésù Kristi ọjọ́ Friday ọjọ́ Monday àdúrà wa náà yóò wáyé ní aago 10 alẹ́ Nigerian time gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe aago 10 alẹ́ Nigerian time ní ọjọ́ Monday yóò dára fún wa ní orúkọ Jésù a ó sì rí àánú gbà a ó rí ojúrere Ọlọ́run a ó rí ìbùkún Ọlọ́run ẹ jẹ́ ká máa prepare fún 30 days fasting and prayer wa èyí tó bọ̀ ní ọ̀dì 18 lórúkọ Jésù yóò bá wa láyé àti ààyè Olúwa ṣeun àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo èyí tí ẹ ń pè mí ẹ má bínú mo sọ ẹ máa send voice message àwọn tó send voice message wọ́n rí pé mo response sí àwọn ó yí sì fún mi ní àkókò yìí láti máa sáré dáhùn voice message ẹ má jẹ́ kó pọ̀ jù ẹ jọ̀ọ́ just 30 seconds 50 seconds ó ti tó nǹkan tó ṣẹlẹ̀ máa sáré dá padà ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́ yóò dára fún wa lórúkọ Jésù a ó sì rí àánú gbà a ó rí ojú rere Ọlọ́run kó tó di pé ó di ọjọ́ Monday ẹ̀yin náà tún gbé bíbélì yín ẹ kà á ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó máa yé wa ẹ béèrè fún ìmísí àti ọgbọ́n láti jẹ́ kí òye rẹ̀ kó yé wa ó lóun ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe ká ronúpìwàdà tá bá ti lè ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa òun náà ṣetán láti gbà wá èmi sọ tèmi fún yín I'm an example of living God. Nígbà tí mo wà nínú ẹ̀ṣẹ̀ mi ò ní àkójọ. I'm telling you the truth. Iṣẹ́ tí mo ń ṣe náà mo sì ń ṣe. Mo kò sí savings. Nítorí pé kò sí ìbùkún nínú iṣẹ́ mi. Nítorí pé mi ò sin Ọlọ́run bó ṣe fẹ́. Ìwọ náà sin Ọlọ́run bó ṣe fẹ́. Ó rí pé ìbùkún mọ̀ wà. Èmi kan náà mò ń kọ́ orí òkè. Mò ń sọ fún yín testimony ni o. Mò ń kọ́ orí òkè. Nígbà tí ilé Nàìjíríà bá dúró màá fi hàn yín. Ti bí náà the same thing. Kì í sì ṣe ìdámẹ́wàá. Mo sọ ẹni tó bá fẹ́ rí ìdámẹ́wàá ó pè mí ní private màá fi hàn pé sí this is where your ìdámẹ́wàá is. Owó mi ni mo sì fi ń kọ́ orí òkè. Ní tí àwọn ìránṣẹ́ Ọlọ́run mi kì í ṣe. Ebi kan ò lè pa family mi kí ni ẹ lọ yọ́ mbẹ̀kẹ́ láíláí Ọlọ́run má jẹ́. Mo lè fẹ́ ẹni tó bá fẹ́ rí. I don't have secret. Ṣùgbọ́n níbo ni ìbùkún yìí wà tẹ́lẹ̀? That is question that I want you to ask yourself. Pé where is my blessing? Ìwọ náà wàá ronú kúrò nínú àwọn nǹkan tó ń ṣe. Sin Ọlọ́run nígbà tó rọrùn, nígbà tí ò rọrùn. Ní tó fẹ́ ni mò ń sọ yìí o. Nígbà tó rọrùn, nígbà tí ò rọrùn, sin Ọlọ́run. I'm telling you, àwọn nǹkan tó expect pé o lè ṣe láyé, ó bẹ̀rẹ̀ sí ṣe. Ìwọ gan ò ní lè sọ pé ibi báyìí ló ti wá. Ọlọ́run ò fẹ́ kéèyàn fi ìmẹ́lẹ́ sin òun tàbí ẹ̀tàn. Ní tí Ọlọ́run fẹ́ ká fi sin òun, ó ní pé ká sìn pẹ̀lú òtítọ́, pẹ̀lú tọkàntọkàn. Ẹlòmíràn máa wò pé àbí prophet yìí oríire ò pé ni. Ó ní káwọn èèyàn máa fún un lówó kan lọ. Orí tèmi pé nítorí pé ìṣerere yín ni èmi ń fẹ́. Ìṣerere yín ó ní mò ń fẹ́. Tí n bá fẹ́ ìṣerere yín màá ní ó yá ẹ máa kó wá fẹ́ mi, ẹ máa kó wá fún mi, èmi ni ẹ máa fún lówó. Mi ò fẹ́ ìṣerere yín ni. Orí mi pé èmi náà nídìí owó. Ṣùgbọ́n mo fẹ́ ká ẹ ṣe rere. Nítorí nǹkan tí Bíbélì sọ ni. Ní tí Bíbélì sọ lèmi ń tẹ̀lé, tí Ọlọ́run sọ ni mò ń tẹ̀lé pé ẹ lọ ṣàánú fún àwọn aláìní. Àwọn aláìní, àwọn tí ò dáa tó èmi, tí wọn ọkàn wọn ò balẹ̀ tó mi, ẹ lọ ṣàánú wọn. Ẹ lọ ṣàánú wọn. Májẹ̀mú tẹ́ bá bọ́ Ọlọ́run dá lórí òkè àánú, ẹ lè mú ṣẹ sórí òkè àánú. Ṣùgbọ́n Daddy, I just want to give you this money. Ọlọ́run bùkún fún èmi. Ẹ lọ ṣàánú àwọn aláìní kẹ́yìn náà lè ṣe rere. Don't stingy. Má stingy, má wọ́wọ́ mọ́ owó. Mo bẹ̀ ọ́ nítorí tí Ọlọ́run gbogbo nǹkan kọ́ ni àdúrà, gbogbo nǹkan kọ́ ni ààwẹ̀. Àwọn nǹkan kan little things wà tó máa ń ṣílẹ̀kùn àánú fún ènìyàn. Níbi tó rò pé kò ní sí àánú, I'm telling you, mo sọ fún yín, Ọlọ́run mi ni Ọlọ́run àánú. Ẹ lọ béèrè nílùú òyìnbó kéèyàn má tí ì ní ìwé kó sì ralẹ̀. So possible? Nígbà tí mo ralẹ̀ ìlú tí mo kọ́lé mi sí ìlú mi ò tí ì ní ìwé.
kò sì sí hope pé bí báyìí mo ti fẹ́ rí ìwé. I'm telling you the power of God nígbà tó bá bẹ̀rẹ̀ sí sìn ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Kì í ṣe pé mò ń sìn pẹ̀lú ìmẹ́lẹ́ o, kì í ṣe pé mò ń sìn torí I want to get something from him. No, wàá sìn bí ẹni pé I just love him to worship him. Yes, wàá wò bóyá ó máa dáhùn bóyá kò ní dáhùn. Yóò dára fún wa lórúkọ Jésù. A ó sì rí àánú gbà ọjọ́ Monday aago 10 Nigerian time. Irú ẹ̀ lọ́lọ́run sọ yìí. Ẹ wo olùgbà tá a mú fún sí íńtánẹ́ẹ̀tì ò dá iná ò dá tó ajẹ́ lómi òun. Ẹ wo íńtánẹ́ẹ̀tì ò dá owó ti rẹ̀ mí. Mo ṣiṣẹ́ throughout láti Wednesday mi tí ìsinmi báyìí. À ń tẹrù, à ń ṣe gbá, à ń ṣàwọ̀. Kò ní sí program jáde. Ibi iṣẹ́ mo ojoojúmọ́ mo sì ń ṣiṣẹ́ o. Ibi iṣẹ́ mo wà mo ṣe ń bá yín sọ̀rọ̀. Inú ọ́fíìsì ibi iṣẹ́ ni mo ti ṣe program tààrọ̀. Because kò sí íńtánẹ́ẹ̀tì nílé. Inú ọ́fíìsì ibi iṣẹ́ ara àwọn tí Ọlọ́run fẹ́ ìfẹ́ tí Ọlọ́run fẹ́ kó fi hàn fún òun ni. Kì í ṣe pé everything nígbà tí gbogbo nǹkan bá wà convenient ni mo fẹ́ sin Ọlọ́run. No. Mo ṣe parí night mo shower mo wọṣọ mo sì bọ̀ síbì. Ó wá sọ fún mi bó l'Ọlọ́run ò ṣe ní fẹ́ràn mi bó lẹ́nìkan ṣe lóun fẹ́ cheat mi tí ò ní jẹ́ kó ṣẹ̀sìn. Yóò dára fún wa lórúkọ Jésù. Àwọn nǹkan yìí ní tí Ọlọ́run fẹ́ ká máa ṣe ní ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín nítorí tí Ọlọ́run nínú 1000 tó bá rí 100 naira kan fi pa àwọn èèyàn kan lẹ́rìn. I'm telling you kan fi pa àwọn èèyàn kan lẹ́rìn fi pa àwọn èèyàn lẹ́rìn. Ọlọ́run ó máa bùkún ọ kí ẹlòmíì ó rò pé ìgbéraga ni ìgbéraga kọ́ ilẹ̀kùn àánú Ọlọ́run ó máa ṣí fún ọ. Ilẹ̀kùn ẹ wò èmi ń sọ testimony ni o ẹni tó bá wù kó máa wò ẹ wò nígbà mo múfù sínú ilé èèyàn kan ló wá kó owó yìí fún mi. Prophet ẹ gbà no wọ́n ní ẹ gbà. Nígbà tí àwọn mi ó sọ̀rọ̀ wọ́n ní break o ní obìnrin rere ó ní dáàdì nífẹ̀ẹ́ mi mo ní orí òkè ní lọ. Ó ní yes ó ní because you have to use it to do something good. Táàmù rántí dámi náà wọ́n jẹ́ ìyàwó mi yóò ní ọkọ mi mo ti ní mo fẹ́ ra góòdì kan o mo fẹ́ ra bàtà kan o aṣọ kan ni mo fẹ́ ra o. No, àwọn nǹkan yìí tí Ọlọ́run fẹ́ ni àwọn nǹkan yìí tí Ọlọ́run fẹ́ ni. So ẹ já gbìyànjú láti ṣe ìfẹ́ Ọlọ́run láti ṣe kí ni ìfẹ́ Ọlọ́run. Ẹ wò last year ni ẹnìkan ti fún mi ní $100 US dollar ni ìfọwọ́kàn mo sọ mo ní orí òkè ni ó lọ ó ní jọba tó rí iṣẹ́ sí orí òkè mo example ni mo fi hàn yìí. Ẹ wò US dollar láti last year mo sọ mo lọ́dún ìjọba dé Nàìjíríà yín sì ṣe sí owó Nàìjíríà yóò sì lọ ṣiṣẹ́ orí òkè. Ṣé tí máa kú ṣé máa gbórí òkè lọ ni? Bàbá àbíyè lẹ́dẹ̀dà bàbá Gabriel Adédìtì Oyèlámìdà bàbá Ayọ̀ Babalọ́lá dà wọ́n tí wọ́n mọ̀ náà wà ń bẹ̀ sìn èmi ṣe fọ́lọ́run ni òun náà sì ń san fún mi níbi tí mi ò ti lérò. So don't stingy ṣàánú àwọn ènìyàn bùkún fún àwọn ènìyàn bùkún fún àfà rẹ tó rí pé àfà yóò sì wà ókè o bùkún fún ó rí pé bùkún máa wá ní gbogbo ọ̀nà àánú máa wá ìmí mo sọ mò ń ṣiṣẹ́ nígbà tẹ́ bá máa bùkún mi ẹ̀yin ló mọ̀ pé àsìkò yìí jẹ́ kí n bùkún dáàdì let me bless dáàdì mò ń ṣiṣẹ́ ń sìn mo sì lé egun. Ẹ máa ṣàánú àwọn tí ò lé egun mọ́ tí ò lè ṣiṣẹ́ bíi tèmi tí ò sáǹfààní àti ṣiṣẹ́ fún ẹ máa ṣàánú wọn. Yóò dára fún yín lórúkọ Jésù. Oore ọ̀fẹ́ Ọlọ́run kó máa bá yín lọ ìbùkún Ọlọ́run kó máa bá yín lọ ẹ ó sì máa rí ojú rere rẹ̀ ní orúkọ Jésù Kristi olùgbàlà ẹ ó máa rí àánú gbà. Èmi máa ń give testimony mi ni o àbí bẹ́yàn bá fẹ́yìn náà lówó ẹ̀ kí give testimony ní ṣe bẹ́ẹ̀ máa ń lò dádì ọ̀gá mi fún mi lówó dádì ẹnìkan ṣàánú fún èmi náà give testimony ni o ẹ gbà á fún yín ni èmi nìkan tán nílùú òyìnbó yìí. Glory be to God Almighty. So ẹ̀yin náà ẹ máa ṣe fún Ọlọ́run yóò máa gba ọ̀nà àrà san fún yín yàtọ̀ sí àdúrà bí ààwẹ̀. Yóò dára fún yín gbogbo ẹni tẹ́ ẹ san ìdámẹ́wàá yóò dára fún yín lórúkọ Jésù. Ẹ kú rí pé mi ò hàn náà sí pé ìdámẹ́wàá yín ṣùgbọ́n ẹ ṣe látọkàn yín ọ̀run ti súre fún yín lórúkọ Jésù.
ẹ ó sì rí ojú rere Ọlọ́run, ẹ ó rí àánú gbà. Ẹ tẹ́ ẹ sọ fún ká má gbàgbé nǹkan tí mo ní kí wọ́n ó ṣe, ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe kíákíá ṣe ti gbọ́, yóò dára fún yín lórúkọ Jésù. Ẹ̀yin tẹ́ ẹ sọ fún yín yóò dára fún yín, gbogbo ẹ̀yin tẹ́ ẹ tí ì ní ẹ ó ní, yóò sì ṣẹ́kù lórúkọ Jésù Kristi. Ẹ ó máa bùkún fún yín ní gbogbo ìgbà tẹ́ bá ti ń béèrè, ọ̀run máa fún yín o. Ó dàárọ̀ o. God bless you all.